Ẹ jọ̀ọ́ ẹ má bínú torí Ọlọ́run. Kí ni àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá? Kí ni wọ́n sì ń dúró dè? Wọ́n wọ Ògbómọ̀ṣọ́ lénìí. Wọ́n wọ Ìbàdàn lénìí. Dọ́bù wàhálà ní ilẹ̀ Yorùbá ní the same day. Ẹ jọ̀ọ́ bá mi bi àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Kí ni wọ́n sì ń dúró dè? As in, kí ni ìyàtọ̀ ilẹ̀ Yorùbá ń sìn pẹ̀lú ìyàtọ̀ ilẹ̀ Haúsá? Wọ́n wọ immigration office nílẹ̀ Yorùbá and they cut away ammunitions. As in, arms and ammunition tí àwọn immigration máa fi máa ṣọ́ ilẹ̀ Yorùbá, wọ́n wọ ilẹ̀ Yorùbá, wọ́n dẹ̀ kó lọ. Ẹjọ́ tó wọ́n já síwájú ilẹ̀ Yorùbá, kí ni wọ́n sì ń dúró dè? As in, kí ni wọ́n sì ń rò lọ́kàn tí wọ́n ṣiṣẹ́ ń wò wípé àwa àti àwọn pípù yìí ó yẹ ká sì jọ wà papọ̀. Nǹkan máa ṣe wá nílẹ̀ Yorùbá o. As in, ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá, kí ló kù tẹ́ ń dúró dè? Wọ́n wọ immigration office, wọ́n kó irinṣẹ́ lọ. Wọ́n wọ Ìbàdàn, wọ́n gbé àbúrò Ọ̀yọ́ candidate, governorship candidate Adelabu pẹ̀ntẹ́lẹ́mẹ́sì, wọ́n gbé àbúrò ẹ̀, wọ́n tún kọ́ àwọn ọ̀bẹ̀jì méjì. I have the video here. Even ìgbà tó ń ṣe operation yẹn lọ́wọ́, ẹnìkan kámẹ́rà wọn ní kọ́nà. Ẹni yẹn lè ṣe mistake. Kò wọ́n máa ṣòònù lé ẹ̀. Wọ́n ní ọ̀sán gangan, wọ́n wọ Ìbàdàn, wọ́n wọ Ògbómọ̀ṣọ́. Ṣáà ti máa dáràn lẹ̀ Yorùbá báyìí. Ṣé nǹkan ò ti máa ṣe wá nílẹ̀ Yorùbá báyìí? Ṣé ẹ ṣúọ̀ pé a sì ṣèfù nílẹ̀ Yorùbá? Kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì, kábíyèsí Aláàfin Ọ̀yọ́, ọba Ghandi, báàmí Olúgbọ́n àgbé ọmọ Bàyámù. Bàbá mi Olúbàdàn, bó o ní? Àkànbí ọmọlódé sledgehammer alpha. Wọ́n ti wọ̀dà àwọn kọ́sítọ́ọ̀mù, wọ́n ti kórin iṣẹ́ o. Wọ́n ò tí ì kórin iṣẹ́ gan-an, ọkàn wa ò balẹ̀. Wọ́n ti wá wọ custom office, wọ́n wá kórin iṣẹ́ nísìn. Ibo la máa sá gbà? Ibo la máa sá lọ? Èèyàn gbọ́wọ́ ìdè sì jókòó. Àwọn ọmọ tí wọ́n kó wọgbó, àti rí wọn gbà padà o. Ó dàbí ẹni wípé gbogbo rádì táwọn èèyàn ń ṣe, bring back our children, bring back our children. Àwọn people yóò gbọ́n pa o. They have determined. Ilẹ̀ Yorùbá ló kàn báyìí. Wọ́n ti determine. Tó bá ń pè referendum náà ní Tinubu máa ṣe, ẹ jẹ́ ṣe referendum lásìkò. Ọ̀fọ̀ ọmọ àti tọ̀sí gbẹ́gìrì. These people have seen this thing as a lucrative business. Èmi ò máa lérò lọ́kàn mi pé kíní is ending soon. As in, ìjínigbé yìí. Ẹ̀yin èèyàn mi bẹ́ ṣe ń wò yìí, ṣe sure pé this thing is ending soon. As in, ṣó máa tó dáwọ́ dúró, ṣó máa mọ́wọ́ dúró láìpẹ́. Torí lọ́dọ̀ tèmi Yorùbáwùyí mi ò rí bẹ́ẹ̀ o. Ó ń get started o. Every day the atmosphere is getting hotter and hotter and hotter and hotter every day. Nílẹ̀ Yorùbá lọ́sàn-án gangan. Àti gbé lẹ̀ Yorùbá rélé. Àti gbé lẹ̀ Yorùbá rélé. Àti gbé lẹ̀ Yorùbá rélé. Kan ti gbélé Yorùbá relé báyìí o. K'Ẹlẹ́dùmarè ṣàánú wa bá ṣe máa gbà padà ló kù báyìí. Nobody is safe again. Àbí mò ń lálàá ni? Yorùbáwùyí lórúkọ mi. Ẹ̀yin tèmi ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú dédé àsìkò yìí. According to the time tí ṣòyí bá bá yín o. Ìyá bàbá wa kan Káyọ̀dé wọn ló máa wá ga o. Tinubu ẹjọ́ kíní this thing is not funny any longer.
Tinubu ẹjọ́ kíní yóò funny mọ́. Kò fẹ́ ó gbẹnu tán. God bless you Mr. Joshua. Kíní yìí ó ti gbẹnu tán báyìí. Kíní yóò funny mọ́. It's not funny again. Ọlọ́run ọba o. Ogun máa jà o. Ogun máa jà nílẹ̀ Yorùbá o. This thing is not funny again o. A lè máa wò pé ó sì funny, kò funny rárá. Funny. TikTok kò fẹ́ sáré ṣe. Àpò ìjẹ́ láti máa gbọ́ sí kíní ni. Mo kí yín o. Wọ́n fẹ́ colonize gbogbo wa. Yorùbá ti wọ́ ga o. Àwọn èèyàn kí mi, wọ́n ní mo kú ètò. Èmi náà ń kí yín. Mo ń kí gbogbo ọmọ Yorùbá. Kí yín gan ni. Mo kí yín ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ẹ kú dédé àsìkò yìí according to the time tí show yìí bá bá yín. Bóyá ká. Bandits inú show. Kí n tó lọ síbẹ̀, gbogbo ẹ̀yin tí ẹ ń sọ wípé kí olóyè Sunday Adisa Adéyẹmọ Ìgbòho Òòṣà kó lọ join Àmọ̀tẹ́kùn, ẹ bá mi share fídíò yìí káwọn èèyàn lè wọlé ká lè show fídíò yẹn lẹ́ẹ̀kan náà. Mi fẹ́ máa pẹ́ lórí show. Yorùbáwùyí ẹ ṣe live show tí máa fẹ́ ṣe live show mo fẹ́ kí n ṣe live show pàápàá kí n dẹ̀ kó lórí ètò pàápàá. Mo fẹ́ máa pẹ́ lórí show máa jòkó lọ títí bí Ọlọ́run. I don't want to do that again. We need God intervention. Ẹnìkan ní we need God intervention. Ṣé ká sọ bẹ́ẹ̀? Because Baba Adébóyè náà ti sọ̀rọ̀ pé kí Tinubu fìjọba sílẹ̀ ní 90 days. Is it that? Kí Tinubu kó gbé àwọn ọmọ yẹn padà wá kó fìjọba sílẹ̀ ní 90 days. Oríṣiríṣi la wà báyìí. Sorry. Ó dà pé Nikki wọlé nísìn. Nikki, please if you are around, ẹ bá mi change kíní yẹn. Baba Adébóyè ní kí mo ní Sunday Igboho. Gbogbo ẹni tí a bá ń sọ̀rọ̀ Sunday Igboho, ó dàbẹ̀ ni pé Yorùbáwùyí tí ẹ máa ti ń pọ̀ jù lórí ọ̀rọ̀ Sunday Igboho àtàmọ̀tẹ́kùn. Tí wọ́n ní kí Sunday Igboho kó lọ join Àmọ̀tẹ́kùn, mo sọ fún yín wípé there must be something. Kókó wà nídìí Àmọ̀tẹ́kùn yẹn. Wọ́n ti mú agbésùmọ̀mí lé nílẹ̀ Yorùbá. And the shocking part of it ni pé ó wọ aṣọ sójà, ó wọ aṣọ Àmọ̀tẹ́kùn sísàlẹ̀. Sunday Igboho kó lọ darapọ̀ mọ́ Àmọ̀tẹ́kùn ni. Mo ní Àmọ̀tẹ́kùn tí wọ́n ní kí Sunday Igboho lọ darapọ̀ mọ́. There is something behind it. Àmọ̀tẹ́kùn tí wọ́n ní kí Àdìsá lọ darapọ̀ mọ́. There is something behind. Tẹ́ bá ti ń wọlé ẹ máa bá wa like ètò yìí. Ẹ jọ̀ọ́. Mo kàn fi style dúró fáwọn èèyàn díẹ̀ ni. Mo fi style dúró lẹ́yìn tí má ti dúró díẹ̀ bá mo bẹ̀rẹ̀ rẹ̀ pé èmi ráì ká máa rojọ́ pé lórí kíní lọ títí. Mo bẹ̀rẹ̀ show yẹn tó bá ti wọlé kó máa bá wa lọ́nà. TikTok ni mo ti ṣe kíní yẹn mọ́. Àtìgbélẹ̀ Yorùbá rélé. Àtìgbélẹ̀ Yorùbá rélé. Àtìgbélẹ̀ Yorùbá rélé. Ní ọjọ́ kan wọ́n àtàkì Ògbómọ̀ṣọ́ immigration office. Àwọn irinṣẹ́ tí n bá sọ pé irinṣẹ́ kì í ṣe pé hammer àti tools àwọn mẹkáníìkì ni mò ń sọ o. Àwọn kàlá gidi tí wọ́n ní kí wọ́n máa fi ṣọ́ ilẹ̀ Yorùbá. Àwọn agbésùnmọ̀mí ti wọ Ògbómọ̀ṣọ́ immigration office. Wọ́n ti lọ kó everything lọ. Lọ́sàn-án gangan lẹ́ni 3rd of June 2026. Wọ́n tún yà wọ Ìbàdàn. Wọ́n gbé àbúrò pẹ̀ǹkẹ̀lẹ̀ Mercy àti Paul Peter. Àwọn ọ̀bẹ́jì ọmọ ọdún 12. Wọ́n ti gbá àwọn ẹ̀rọ lọ sínú igbó. Àwọn tí wọ́n kó lọ́yọ̀ọ́ àti ìrí wọn gbà padà. Ọ̀sẹ̀ 3 ti ń pé lọ o. Wọ́n tún wá káwọn míì. Àwọn ọmọ school míì. Baba
mo rí Yínká Aláṣeyọrí ó ní ká máa gbàdúrà ní o, ó láì gbàdúrà tó ló fa insecurity nílẹ̀ Yorùbá. Yínká Aláṣeyọrí bẹ́ẹ̀ tinú mi rí pé bàbá Adébóyè tí wọ́n jẹ́ àwọn bàbá fún wọn nínú ẹ̀sìn Christianity, àwọn náà wọ́n ti ní ká gbàwé 100 days, ìṣínú 100 days, orí òkè 200 days, wọ́n ti pé kò work. Now wọ́n ní kí Tinubu gba ọmọ yẹn padà láàrin 90 days àbí kí Tinubu fọ ọ́fíìsì sílẹ̀. But my question is, kí ni àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá sì ń dúró dè tí wọn ò ṣe wò wípé ó yẹ ká ti dá dúró? No, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kí ni nǹkan tí wọ́n sì ń dúró dè tí wọn ò tí ì pé yẹ ká pín? No, bàbá wa Ọọ̀ni Aláàfin Ọ̀yọ́ Olúpẹ́ ọmọ Bàyámù, kábíyèsí o, bàbá wa Olúbàdàn, bàbá wa ọba Ghandi Tìmí Ẹdẹ, gbogbo èèyàn ládéládé lóyè wọ́n ti ń wọ ọ́fíìsì àwọn immigration sí, wọ́n ti ń kó ìbọn lọ́sàn gangan, wọ́n ti ń wọ àárín ìlú, àwọn ọmọ tó kó lọ sínú gbọ́ àti àwọn ẹgbàdá wọ́n tún ti kó àwọn míì, wọ́n tún ti kó àwọn ọmọ míì lénìí nìbàdàn pẹ̀lú ìyá wọn. Wọ́n tẹ̀ sí ń dúró dè ní kòkòkò tí ìyẹ́ mi. That is the only kíní tí mò ń wò látàárọ̀ pé kí ni àwọn àgbààgbà wa sì ń dúró dè nílẹ̀ Yorùbá. Abẹ́ẹ̀ rí ni, bá mi share fídíò yìí. Ètò bá fẹ́ gé fídíò mi, ẹ gé kẹ́ ẹ lò ó. Torí mi ṣe kí n gbowó lórí fídíò mi pé mo ń gba percentage pé ẹ tó bá ti lo fídíò mi ẹ mú iye báyìí wá. Ẹ lò lọ́fẹ̀ẹ́, ẹ gbé sórí YouTube yẹ, ẹ gbé sẹ́ni wí ẹ lọ́fẹ̀ẹ́. Kí àwọn bàbá yìí lè rí. Yorùbá ń ṣojo fáwọn ọmọ Usman Dan Fodio. Yorùbá ti di ojo ní ọwọ́ àwọn ọmọ Usman Dan Fodio. Káà ó ṣe la máa ń wí tí ará alé ẹni bá jalè, tára alé ẹni bá jalè ó ṣe là wí. Ẹnìkan ní we don't have àgbààgbà in Yorùbá land, ẹnìkan ní àní àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá. Èmi gan wò pé fatherless ni wá nílẹ̀ Yorùbá. Bàbá Adébóyè tó yẹ kẹ́ pọ́ta kẹ́ ẹ máa sọ pé ká dá dúró, kẹ́ máa bẹ̀rẹ̀ fún Yorùbá nation. Bàbá Kúmúyì tó yẹ kẹ́ máa bẹ̀rẹ̀ fún Yorùbá nation. Bàbá wa àwọn wo ló tún kù, wọ́n jẹ́ pásítọ̀ tó yẹ kẹ́ máa bẹ̀rẹ̀ fún Yorùbá nation. Àmọ́ àfà àtàfẹ́ pè because 90% àwọn yẹn Fúlàní ni wọ́n. Ẹ wá ní kí Tinubu fún ọ́fíìsì sílẹ̀. Ẹdún náà ṣe ẹ̀ ń fi wá rúbọ ni ìyá àgbà ilẹ̀ Yorùbá. Mo kàn ń béèrè ni o, ẹ̀jẹ̀ tó ń dà sílẹ̀ yóò rẹ̀ pé ó tẹ yín lọ́rùn àbí? Tó máa pa tálíkà tán, ó máa pa olówó. Mo sọ fún yín pé ìyà tó jẹ tálíkà lọ́wọ́ ó wà ní jíìmù, ó ń gbé wéètì ni. Ẹ jẹ́ ká play fídíò, ìjẹ̀bẹ̀ máa rojọ́ ju ọ̀rọ̀ yẹn tí ń kamila, mo lè sọ̀rọ̀ yìí fún 1 hour. Ẹ jẹ́ ká play fídíò yìí. Àwọn tó ní kí Sunday Igboho lọ join Àmọ̀tẹ́kùn. Bandits in Osogbo with fake soldier uniform. Fake soldier uniform. See him. Fake soldier uniform. Bandits. Fúlàní bandits lẹ́ ń wò yẹn o, pẹ̀lú uniform sójà. Tí rí nǹkan kan. Fúlàní agbésùmọ̀mí lẹ́ ń wò yẹn ní Òṣogbo. Nǹkan ti ṣe wá, èyàn àgbàlẹ̀ Yorùbá, nǹkan ti ṣe wá ní Òṣogbo. Òun lẹ́ ń wò yìí, mo mọ̀ ṣe ní kọ́lọ̀ ni because ẹpọ́n wà ń bẹ̀. Ẹ mọ̀ kan tó ń jẹ́ ẹpọ́n, tẹ́tí bá mo tó ń jẹ́ ẹpọ́n ẹ bá wa kọ sí comment section. Wọ́n ti fọ́ lórí ẹ̀, ẹpọ́n wà ń bẹ̀ ló jẹ́ kí n ṣe ní kọlọkọlọ báyìí. So bí tẹ́ bá ti dúdú jù, ẹpọ́n ló wà ń bẹ̀. Bandits in Osogbo with fake soldier uniform. Fake soldier uniform. See him. Fake soldier uniform. Bandits in Osogbo. Bandits in Osogbo with fake soldier uniform. Aboki Fulani. Oh. See him. Aboki Fulani. See him.
in Aboki Fulani in Osogbo with fake soldier uniform. God, please help us, oh! God, help us, oh! These people will not in Osogbo. Please help us, it's a fake soldier. God, help us, oh! God, help us, oh! Look at him, oh! They are taking him to the station. Kilo Dimora. Bandits in Osogbo with fake soldier uniform. Tí rí nǹkan kan o. Tí rí anything o. Wọ́n ti ń wọ uniform sójà Aboki Fulani wọ inú ilẹ̀ Yorùbá. I don't know. Sọ̀rọ̀. Asami ló wà lọ́rùn ẹ̀. Ó ní mọ́tò mọ̀kánìkì. Ẹ jẹ́ àwọn tó wà lára rẹ̀. Ó tún lagidi. Ẹ kọ̀pẹ̀. Ẹ má jọ lọ o. Ẹ kọ̀pẹ̀. Ẹ má ìgbé lọ gan. Ẹ wo. Ẹ má. Kò yẹ kó tì lọ. Ọlọ́pàá dà. Bọ̀ sọ́kọ̀ kan. Ẹjọ́ bọ̀ ní kọ̀ọ̀kan máa bọ̀ ní kọ̀ọ̀kan. Kí ló dì mọ́nù? Ẹjọ́ máa bọ̀ tọ́wọ̀ kọ̀ọ̀kan kọ́ máa bọ̀ kọ̀ọ̀kan. Ẹjọ́ máa bọ̀ ní kọ̀ọ̀kan kọ́ máa bọ̀ kọ̀ọ̀kan. Ẹjọ́ máa bọ̀ ní kọ̀ọ̀kan. Àdúrà ẹjọ́ máa bọ̀ sẹ́kọ̀ọ̀kan. Máa bọ̀ ní kọ̀ọ̀kan. Alára wọn ni. Kọ́ dúró. Máa bọ̀ ẹjọ́ máa bọ̀ sẹ́kọ̀ọ̀kan. Ẹjọ́ máa bọ̀. Ó yẹ ẹjọ́ máa bọ̀. Ọlọ́dẹ ẹjọ́ bọ̀ kọ́ máa bọ̀. Níbo. Ilé òní lọ, ẹ má jẹ́ lọ. Ẹ wo aṣọ Àmọ̀tẹ́kùn tó wà lára ẹ̀. Aṣọ Àmọ̀tẹ́kùn lẹ́wọ̀n lọ́rùn ẹ̀yìn. Sunday Igboho kó lọ join Àmọ̀tẹ́kùn ni. Sunday Igboho kò lè dá ìwé ẹ̀kọ́ kalẹ̀. Ó gbọ́dọ̀ join Àmọ̀tẹ́kùn ni. Aṣọ Àmọ̀tẹ́kùn ni Fúlàní wọ̀ Òṣogbo. Aṣọ Àmọ̀tẹ́kùn lẹ́ẹ̀rí ní ọrùn Fúlàní yìí. Ẹ jọ̀ọ́ mi share fídíò yìí. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ gé ẹgẹ kẹ́ ẹ lò ó. Mi ò ń gba pàṣẹ lórí show. Ọ̀fẹ́ ni show mi dẹ̀ ń fún yàn copyright. Ọ̀fẹ́ ni mi ò kí fún yàn copyright. Aṣọ Àmọ̀tẹ́kùn lẹ́ ń wò lọ́rùn bandit l'Óṣogbo yìí. Sunday Igboho mo ń sọ fún yín jọ̀wọ́. Mo láwọn Fúlàní ti pílánì kọ̀ọ̀kan sínú Àmọ̀tẹ́kùn. Mo láwọn Fúlàní ti gbé nǹkan sínú Àmọ̀tẹ́kùn. Mo ń pariwo fún yín bandit tí wọ́n mú l'Óṣogbo ní pẹ̀lú aṣọ Àmọ̀tẹ́kùn lọ́rùn. Orúkọ Yorùbá ló wà ní yúnífọ́ọ̀mù Àmọ̀tẹ́kùn tó wọ̀ sọ́rùn. Yorùbá wo ló ní? Yorùbá tó níbo ni Yorùbá yẹn wà? Ṣé àwọn Àmọ̀tẹ́kùn àwọn ọ̀gá Àmọ̀tẹ́kùn ni wọ́n rìkúùtù òun síbẹ̀? Yorùbáwùyí lórúkọ mi. Bandit ní Òṣogbo mo sọ bẹ́ẹ̀ God bless you màámi. Mo ní ẹ má jẹ́ kí Sunday Igboho darapọ̀ mọ́ Àmọ̀tẹ́kùn. Gbogbo àwọn àfáà tó ń bọ́ ta ariwo tó ń pa ni pé Sunday Igboho kó lè jẹ́ Àmọ̀tẹ́kùn. Kí ló gbé sínú Àmọ̀tẹ́kùn? Kí ló fi sínú Àmọ̀tẹ́kùn? Mo ń pariwo tí bá ti di pé ó gbọ́dọ̀ ṣe báyìí. Tí èèyàn kíní ìkejì tí wọ́n ti sọ ní compulsory pé lọ́dán ẹnìyẹn gbọ́dọ̀ ṣe gbogbo àwọn àfáà tí wọ́n bọ́ ta. Sunday Igboho kó lọ join Àmọ̀tẹ́kùn ni wọ́n ń sọ. Àwọn OPC tí wọ́n bọ́ ta Sunday Igboho kó lọ join Àmọ̀tẹ́kùn ni wọ́n ń sọ. Fúlàní ni ìlàṣọ Àmọ̀tẹ́kùn lọ́rùn. Ó ti padà get started. Wọ́n ní mo hate Àmọ̀tẹ́kùn ni. Kí ni mo fẹ́ hate Àmọ̀tẹ́kùn fún? Ṣebí nǹkan olú bàbá mi ni. Bandit ní Òṣogbo pẹ̀lú aṣọ Àmọ̀tẹ́kùn lọ́rùn.
àti dáre àti rógò. ẹdùn kò lọ́ọ̀bì alára wọn ni kó dúró máa bọ̀ ẹjọ́ máa bọ̀ sọ́yẹ́ kọ̀ọ̀kan ẹjọ́ máa bọ̀ ó yẹ ẹjọ́ máa bọ̀ olóńdè ẹjọ́ bọ̀ kó máa bọ̀ níbo ilé òní lọ ẹ mẹ́jọ lọ ẹ wo àṣà àmọ̀tẹ́kùn tó wà lára ẹ̀ ẹ̀dùn kò lọ́ọ̀bì àdùn àmọ̀tẹ́kùn tó rẹ̀ ẹ wo àmọ̀tẹ́kùn tó wà lọ́rùn ẹ̀ eléyìí wọ́ bandit ara wọn rẹ̀ ọ́ kó máa bọ̀ kọ̀ọ̀kan bí aṣọ mẹ́fà rárá rẹ̀ ṣe ti rí báyìí ṣòkòtò àmì lára rẹ̀ ẹ wo kọ́ máa bọ̀ ẹ má fọwọ́ kàn ó. ṣe ti rárá wọn báyìí ẹ rí o ẹnìkan yọ lọ ẹyẹ kẹjọ lọ kò yẹ kẹjọ lọ ẹyẹ kẹjọ lọ àlọ kọ́mọ̀tì lọ ẹ̀kọ́ fún. Okay, àwọn tó wà lórí TikTok ní we are not seeing, please come on YouTube. Ẹ máa lórí TikTok, ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí. Ẹ máa bọ̀. Mẹ́rin tó wà lórí TikTok, ìlú òyìnbó lẹ́wà. You can afford to watch me on YouTube. Ẹ lọ subscribe to YouTube Yorùbáwùyí. Yorùbáwùyí ni ó kọjá tí ń wo mí náà ni mò ń jẹ́ lórí YouTube. Kódà kí ẹ̀jẹ̀ máa play kíní. Bandit ní Òṣogbo òní bandit ní Òṣogbo pẹ̀lú aṣọ àmọ̀tẹ́kùn bandit ní Òṣogbo pẹ̀lú aṣọ àmọ̀tẹ́kùn ẹni wà lórí TikTok ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí kódà kí máa gbọ́n báyìí torí pé ẹ fẹ́ wo show nọ́mbà tó bá wọlé pè mí ẹ máa rí nọ́mbà àwọn òní bandit ní Òṣogbo. má kọ fún ẹ má bọ̀ ẹ kọ fún eléyìí yóò lọ. These are operatives along Abuja-Kaduna Expressway. Arrested a suspect with this kind of ammunition. You wonder if this ammunition reached its destination, what kind of chaos it will cause to our nation. Bandit ẹ wo tí wọ́n rí nínú gàrí ọmọ ìyá mi ṣẹ́rí tí wọ́n rí nínú gàrí ẹ wo àdúrà ọta àbọn tí wọ́n kó sínú gàrí tọ́ ẹ jẹ́ ká lọ sí tí wọ́n ṣe ní Ìbàdàn lẹ́nìí tàbá wá kú òǹbẹ̀ ká máa lọ sí Ògbómọ̀ṣọ́ Ògbómọdúgun tí wọ́n ti lọ àtáàkì immigration office tí wọ́n ti lọ kó gbogbo ohun iṣẹ́ àti régbòn ilẹ̀ Yorùbá o táwọn bàbá wa sì ń dúró dè mí mọ́ I don't know mo táwọn bàbá wa tán sì ń rò bí wọ́n dẹ̀ ní ìkọ̀kọ̀ tán gbé pamọ́ sí kọ́nà tán wò pé tógun yẹn tó máa bò wá lẹ́ẹ̀kan náà tó máa bò wá bí wọ́n ní ìkọ̀kọ̀ tán wò bí pé ó máa fi safe gbogbo wa I don't know. Okay. The ammunition is a route. From Abuja. Yes, these kind of ammunitions are intercept. Ẹ wo ẹ kì í ṣe kẹdẹ bá tẹ wà lórí TikTok ẹ máa bọ̀ lórí YouTube jàre ní ìdè máa ṣí kíní káàkiri. Fẹ́ bá yín sún mẹ́yìn. Ṣé rí mọ́tò tẹ́ ń wò yìí? Wọ́n ń ṣe operation lọ́wọ́ ni o. That is Ibadan. Ibadan lẹ́ ń wò yìí. Ibadan òun lẹ́ ń wò yìí. Wọ́n ń ṣe operation lọ́wọ́. Àbúrò pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́sì ni wọ́n ń jí gbé lọ́wọ́ yẹn. Minister of Power. Last born Mamen. Àtàwọn ọ̀bẹ́jì ẹ̀ ni wọ́n ń jí gbé lọ́wọ́lọ́wọ́ tẹ̀ ń wò yẹn o.
Minister of Power àti ẹ̀wò òun ló ní mọ́tò rẹ́ẹ̀dì yìí àwọn tó wá jí wọn gbé ní ọ̀sán gangan táwọn ọmọ ń lọ skul àti ọmọ àti ìyá ń sin àwọn ìbejì àwọn ọmọ ọdún méjì làwọn ti kó wọn wọgbó o adáhùn ilẹ̀ Yorùbá adáhùn o Ọlọ́run adáhùn ilẹ̀ Yorùbá Ọlọ́run àkàntì ìmọ̀ ni. Those are kidnappers. They just kidnap some people from this car. They just kidnap some people from this car. They are moving towards Ring Road side. Àǹdọ́ mọ̀ pa eléyìí ha tó gan wá lórí náà mi gbọ́ rí. Àwọn fọwọ́ kan wọ́n máa ń wo fingerprint wọ́n máa wo fingerprint wọ́n máa wo fingerprint o. Wọ́n ní wọ́n máa lo fingerprint ẹnìkan ní kò ní dá fún fingerprint nílùú wo ní Nàìjíríà. Okay. Somebody said, how possible is that in that area? Ta ló máa yọjú sí wọn? Ẹgbẹ́ tó ń kámẹ́rà gan, ó kámẹ́rà wọn díẹ̀ ó sá wọlé ni. You say how possible is that in that area? Àwọn tó yẹ pé àwọn náà ní Nàìjíríà. Ẹ ká wò tán o. Yes, and then the car they used to kidnap the woman was ash color Camry. Ash color. So and they said the car no number, and the car was headed to. Is it inside here? No, it went to the estate. If they can see video them now, they can see catch them. And it's even things that nobody will even know. Okay, don't escape them. They can meet police and don't escape them. Ẹ jọ̀ọ́, ẹ ń tẹ̀wá lórí TikTok ẹ jọ̀ọ́. Òfin wa lórí TikTok Yorùbáwùyí ni pé ẹni tó bá wọlé tí ò bá mute a máa ń drop wọn ni. So I am saying this, if you are on TikTok, please mute. Mo hate TikTok bí mi ò kàn like me TikTok mi kàn bá ti TikTok ni mi bá ti TikTok they will distract you. If you come on my YouTube on my TikTok that's only your next person. Come on my TikTok and you don't mute, I'm going to drop you. Oh, ayé gbogbo yẹn o TikTok tèmi kàn yẹn so TikTok ẹ jọ̀ọ́ wà bẹ́ẹ̀ yẹn like gan power tap ẹ ṣe ran kan abeg muna just leave me for that TikTok abeg coming on TikTok ẹ kọ̀ọ̀kan mo kàn rọ́jú wá gan ni. Point wà lójú ọ̀nà check point wà ní Ògbódì wọ́n sì lè rí wọn mú wọ́n máa sáré rédíò àwọn tó wà ní sáìdì bẹ̀rẹ̀. And again, this pillowcase picture woman in Nigeria. Ó lè jẹ́ wọn pillowcase ó lè jẹ́ ju woman náà. Àwọn ọmọ ọkàn tó ní fingerprint ẹ má bọ ọkàn mọ́tò fingerprint sẹ́yìn eléyìí ò mọ́ lọ.
àṣẹ Èdùmàrè àjọ ń ṣiṣẹ́ ní sáà àṣẹ Èdùmàrè. ọkùnrin mi lọ́rọ̀ láti sọ tó pọ̀ jù wípé ó pẹ́ ta ti ń sọ̀rọ̀ yìí kò tẹ̀ wọ́n ti wà ní kò sí nǹkan tẹ̀lé ṣe ná àfi kí wọ́n má rètí kán rètí múra ń sìn ó kàn rí wípé káni pé àwọn irú ẹni tó mú yẹn sìn náà kọ́kàn ní òògùn wọn kọ́kàn fi nà ìkan tó bá mú lọ bẹ́ẹ̀ yẹn wọ́n tún máa fẹ́ release wọn náà ni. tó bá mú làbí wọ́n ti mú lọ. tó bá rí òògùn kan àwọn tó àti mọ̀ kán lágbára tó ní kí wọ́n bá ti lè mú wọn bẹ́ẹ̀ yẹn kọ́kàn pọ́n kò gbé kọ́kàn fi nà wọn kọ́kàn fi gbá wọn kọ́ lọ kú sí station tó yẹ kọ́ lọ kú dànù. àwọn tó bá múnú gbógan ó yẹ kó máa nà wọn lóògùn ní kó máa fògùn nà wọn tó bá nà wọn lóògùn bẹ́ẹ̀ kọ́ tẹ̀ wá fi wọ́n lẹ̀ kó máa pè ó within 7 days wọ́n máa kú dànù. tó bá ṣe wọ́n bẹ́ẹ̀ mo ṣe débi chelsea mo ṣe fún owó láti ẹ perplex àbí ẹ ti perplex mo ní ó ti sú yín àbí ẹ pẹ̀lẹ́. wàláì ó ti bá mo so ṣe ti. definitely àwọn tá à ń ṣiṣẹ́ yìí iṣẹ́ ńláńlá là ń ṣe. iṣẹ́ ni mo ṣe wá sí ilé mọ́jú lé ní ilé ọkùnrin in fact ìyàwó mi gan-an wọ́n ti gba ìgbẹ́ tán. tó tọ́jú ti ń sọ wípé nígbà tó ń padà wọn gbé láti ní mo sọ lọ́kùnrin yín láti mo ní pé Ṣèyí Mákindé wọ́n mọ̀ ní tó mo dẹ̀ mú torí kọ́ àwọn ìrọ́ tó ń play game wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ kidnapper yẹn ọ̀rọ̀ kí Ìbàdàn wọ́n mọ̀ nípa ẹ̀. àkọ́jú tó ń sìn báyìí because àwọn ọmọ yẹn apọ̀ pé má tẹ̀ tó kó wọn ìjọ because nǹkan tí mo tún gbọ́ wọ́n láwọn tírélà kan tí ọmọ káwọn tí Yorùbá tó ní tírélà àwọn Fúlàní tó ní tírélà àwọn mọ́tò Dangote wọ́n fi àwọn ọmọ wọ́n ló tún máa ti kó àwọn yẹn kò ní South West side wọ́n lè máa ń pín àwọn tí wọ́n tó máa ń lò tó máa ń kọ́ àwọn èèyàn ní àwọn tó jẹ́ bí tí ló ń sọ àṣírí wọn. ṣé mo pé ìyàwó emir Ìlọrin ìyàwó emir Kwara tí wọ́n gbé ní àná náà sọ pé àwọn ìyàwó ẹ̀ máa fi wọ́n lọ́kọ because emir ò tí ì rí 150 million kó kalẹ̀ náà máa fa àwọn ìyàwó ẹ̀ lọ́kọ they will marry them out. Ọlọ́run kò tẹ̀sí nǹkan tá à ń dúró fún gbogbo àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá wọ́n lọ́wọ́ sí kínní. wọ́n ní. because ó ti wà ó ti nísìn. àwọn tá a jẹ́ ń sọ yìí náà ní àwọn tó jẹ́ àwọn tá à ń sọ̀rọ̀ pa wọn tó bá lọ wo generation wọn kì í ṣe Yorùbá ìdíjì. bẹ́ẹ̀ ni. wọn kì í ṣe Yorùbá because ó máa rí ẹ̀kẹ́ tó lè rí ọmọ Yorùbá tó yẹ pé wọn kì í ṣe Yorùbá bọ̀dá wọn fẹ́ pé wọ́n ti pẹ́ náà lé ẹ̀ náà yìí jẹ́ pé apá kan wọn bí apá kan Haúsá ni àbí Fúlàní apá kan tí wọ́n mọ̀ pé àwọn ló generate because wọ́n ti wà ní àárín wa wọ́n ti wà ń bẹ̀ àwọn gan náà dẹ̀ tún lóṣù tó bá gbogbo àwọn afá tó ń bọ́ síta yẹn ẹ lọ wo sóra wọn ẹ rí i pé ìlàjì wọn dà from Fúlàní ìlàjì wọn ẹ lọ wo ẹ tó bá rọ kìnnìkan pé behaviours wọn everything they are from Fúlàní. ọ̀dà ẹ ṣe ń gbọ́ bàbá wa tún gbé kọlẹ̀ lọ. àdúpẹ́ máa. now gunmen reportedly attack immigration office in Ogbomoso, cut away firearms. Orí Vanguard the tin wo yẹn wà lórí Punch wà lórí every newspaper. Wọ́n ti wọ Ogbomoso immigration office. Gbogbo àwọn ìbọn, gbogbo àwọn ta gbogbo everything tí wọ́n fún àwọn immigration pé kó máa fi tọ́jú wa ńlẹ̀ Yorùbá kó máa fi ṣọ́ wa, wọ́n ti kó gbọ́ ẹ lọ. Tí ò bá sí ti ọwọ́ onílé nínú àlejò ò lè wọlé kó máa náwó sí sàréè àfọ́jú gbogbo èyí tẹ́ bá wà ní díẹ̀ ní South West ọkàn yín ò ní balẹ̀ gbogbo èyí tẹ́ bá sọ pé ilẹ̀ Yorùbá ò ní fọkànbalẹ̀ ọkàn yín ò máa ní balẹ̀ ẹ̀ máa ní sinmi because ìlà ìlò yìí mà ti ń pọ̀ ilẹ̀ Yorùbá mà ti ń di nọ́ọ̀tì lọ díẹ̀díẹ̀ tí wọ́n ti ń wọ immigration office before you know it wọ́n á lọ́wọ́ dọ̀dọ̀ ń barracks wọ́n á pa àwọn ọmọ sójà wa àwọn á pa àwọn ọmọ wa bí wọ́n ṣe ń pa wọ́n lé Haúsá ilẹ̀ bàbá ti ń dín nǹkan míì lọ ọkàn yín ò mà ní balẹ̀ ẹ̀ ń tẹ́ bá lọ́wọ́ sí tilẹ̀ Yorùbá ẹ̀ mà ní lálàáfíà ẹ̀ mà ní sinmi àgbákò á máa bá yín ìyà yín náà ilẹ̀ Yorùbá o
ilẹ̀ Yorùbá ni wọ́n ń pe bíbí yìí o. Ó ní wọ́n kó àwọn èèyàn ní Ògbómọ̀ṣọ́ slash Ọ̀yọ́ àti àwọn yẹn gbà padà wọ́n tún wọ Ìbàdàn lẹ́nu wọ́n tún kó àwọn ọmọ mi tán lọ sí skul àwọn ọmọ ọdún 12 ìbejì Peter àti Paul wọ́n tún gbé ìyá wọn náà lọ́sàn-án gangan wọ́n tún wá yọ wọ Ògbómọ̀ṣọ́ náà wọ́n tún kó àwọn ẹ mà ní gbádùn ẹ mà ní àlàáfíà Fúlàní bandits ní Ògbómọ̀ṣọ́ owó oṣù Àmọ̀tẹ́kùn Sunday Igboho kó lọ jẹ́ Àmọ̀tẹ́kùn ni kó jẹ́ ìmọ̀ ó sọ fún yín gbà mo ní there must be something. Gbogbo àwọn OPC tí wọ́n bọ́ta against ìró ẹkùn Àmọ̀tẹ́kùn ní kí Sunday Igboho lọ join. Gbogbo àwọn àfáà tí wọ́n bọ́ta against ìró ẹkùn Àmọ̀tẹ́kùn ní kí Sunday Igboho lọ join. Fúlàní tó ń mú nísìn ó wọṣọ Àmọ̀tẹ́kùn sọ́rùn. Ẹ ní gbádùn Ọlọ́run ẹ ní àlàáfíà ọkàn yóò ní balẹ̀ á ṣe lódùmarè ọkàn yín báyìí àlàáfíà sì lè kàn báyìí ẹ ní ọkàn yóò dẹ̀ ní balẹ̀ ẹ ká tún gbé kọlù ẹlòmíì. TikTok ẹ jọ ẹ power tap kí lè bá gbé yín wọlé tí bá wá gbé yín wọlé tó bá ti wọlé bá wá mute tó bá ti kàn yín a máa pè yín ẹ jọ mi ò ṣakọ tí màá ṣe ṣó tẹ́bà sí mi bíi mo kò lè ṣe ṣó dànù ẹ káwọ ẹ bá mi gbó sókè mà. Yorùbá wuyì ẹ kú iṣẹ́ takuntakun mo kí ṣe rí ó ti pẹ́ tẹ́ ti ń pariwo ọ̀rọ̀ yìí àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá wọn mọ nǹkan tó ń bọ̀ ní tó ń bọ̀ lágbára gan o serious gbogbo tí a ń ṣe tá mú nǹkan tí a ń tó ẹ̀ fídíò tó ní ọwọ́ sọ kí ọyẹ ká kọ́ nà paná kó ti dòkun lẹ́ẹ̀lẹ́ẹ̀dá. ẹ ní ṣe àgbákò God bless you sir. ó máa ń ṣe nǹkan bọ́yọ̀bọ̀yọ̀ èyí tó ń bọ̀ táwọn pípọ̀ ìbá ya wọ̀lú pẹ̀lú ìbọn tó ń bẹ lọ́wọ́ wọn nǹkan ṣe wá ó ń dùn mí mo gbé níbi àrímọmọ tí mò ń sọ mọ pípọ̀ ìṣe máa ń jà àánú Yorùbá ṣe mí o ẹ̀rù ń bà mí àyà mi ń já Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀yà máa bẹ́ẹ̀ tó lọ. bàbá ẹ ṣeun gan bàbá mi ẹ̀rù ò bà yín tó mi ààrẹ bá wa gbóhùn sókè lórí TikTok. ìyá Yorùbá. wá mi ẹ ní ṣe àgbákò àyà mi ti ń já báyìí. èyí ni máa bá yín jà tẹ́ bá ṣe mímì kankan. ó ti sí mi. tẹ́ bá ṣe mímì kankan lénìí èyí ni máa bá yín ó jà dáa ṣùláyé. mo ti strong. tí n bá rí ẹni mímì kankan lójú yín. àwọn fún wọn tó tálọ́kọrin yẹn. àwọn náà ò gbà o. ọ̀rọ̀ náà tó bàjẹ́ o. àwọn náà ò gbà o. bàbá yín ló kọ́ ń Kwara. Ewu náà bàbá pọ̀ bàbá mi pọ̀ bàbá tí. bàbá mi kébé Kwara ìlákọ̀ọ́lì tì. nígbà tí àwọn Buhari àti Àgbọ̀tán gba ìjọba tí wọ́n gbà lọ́wọ́ àwọn Buhari ńgbà àwọn kí lorúkọ Ṣàgàrí ńgbà yẹn ó ní awí fún wọn tó o. àwọn náà ò gbà o. kọ̀rọ̀ náà tó bàjẹ́ o. àwọn náà ò gbà o. ó wá ní ẹ̀yin ọmọ Nàìjíríà ṣe ẹ ti rógun ayé. afẹ́fẹ́ ti fẹ́ àti rífò adìyẹ. Ọlọ́run ṣé bàbá mi ò tí ì kú. kébé Kwara long live bàbá mi. ní tí mo sọ pé mi gbọ́dọ̀ rí mímí yín ni pé àwọn tí èmi ni mo sọ pé kò ní dáa fún adìyẹ nípìnlẹ̀ kan díẹ̀ kí ló ń gbogbo ẹ̀ fingerprint. èmi ni mo sọ pé kò ní dáa fún fingerprint. níbo ni fingerprint wà nígbà tí wọ́n àtàkì Kwara fún 3 months ago. níbo ni fingerprint wà nígbà tí wọ́n ti àtàkì Ògùn. níbo ni fingerprint wà nígbà tí wọ́n àtàkì àwọn ọmọ tán kó lọ àti tíjà àtọmọ oṣù mẹ́ta àtọmọ oṣù méjì àtọmọ gbogbo wọn tán ti kó lọ. wọ́n ti rọ àwọn ọmọ ìlú àwọn olórí burúkú. nígbà tí kíni tí ẹ̀dùn bá wọ̀ tó bá gbé ọmọ aráàlú wọn ní ewu lọ ó wá gbọ́ ọmọ nísìnyí ẹ wá sọ pé káwọn èèyàn bọ́ta kí lẹ́nu bá mi sọ yìí. ẹni tẹ ní wọn kọ́ mọ̀lẹ́bí ẹ̀ nígbà tó jẹ minister of power and steel kí ló ṣe. gàngàn. kí ni àṣeyọrí ẹni tó fẹ́ padà kó l'Àbújá tó fẹ́ wá jẹ gọ́fúnà ní Ọ̀yọ́. ó fẹ́ wá jẹ gọ́fúnà sí l'Ọ̀yọ́ state. ìyẹn èyí ò lè torí káwọn èèyàn bá ní sọ̀rọ̀ ṣé wàá rí fẹ́ bá ń sọ pé ó ní ọwọ́ ara lé ní Yorùbá wù yorí yóò lè dàrú wọ́n ti ní wípé àwọn tó ń gbé ń wá ẹ̀lọ́bìnrin lọ́wọ́ wọn. ó yẹ kó ti máa lẹ̀ wọ́n lókun at this time àwọn tó ń gbé gún ní wá. tí ilé wọn sìn lọ́wọ́lọ́wọ́ tàbí sọ yìí ẹ wá sọ pé fingerprint kò ní dá fún fingerprint gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yẹn kò rí yóò gbé.
Yes. Mo Yorùbá wí yìí. Mo dúró náà. Ẹ jẹ́ káwọn èèyàn máa sọ̀rọ̀ bọ̀. Ṣùgbọ́n mi gbọ́dọ̀ rí mi kankan lójú yín. Mi kankan. Ọlọ́run ṣe tí èso iṣẹ́ yìí tó bá wa gbogbo wa láyé. Ṣé ló yẹ kẹ́ ẹ láyọ̀ lẹ́nu? Nígbà kan kó àwọn aráàlú lọ níbo náà wà. Ìwọ̀n ọ̀sẹ̀ tó kọjá kò sí ọ̀sẹ̀ méjì sí bí níbo ní pápá ọmọ pẹ́ẹ́lí mẹ́sì wà. Ọmọ kan alẹ́ ẹ̀yà ẹ̀wà ń pariwo wèrè wọlé ń pa. Ó fi ń pa àwọn alágbára báyìí lẹ́yìn sọ yẹn o. Kí ló kù? Yes. Kí ló kù? Ọ̀tẹ́lẹ̀tì ló gbọ́ mọ̀ sọ ẹ wá níwọ̀n àbákò gbọ́ sọ síbò náà ti sọ pé ní tábìlì bọ̀m̀bù náà wà. Kí ni tọ́lẹ̀tì ṣe ń gbòòrò? Kí ló bí ọmọ ṣe ń gbòòrò? Kí ni márùn-ún lẹ́kẹ̀ àbí nǹkan ọmọ ìyọ́ tó lọ fẹ́ jẹ gọ́fẹ̀ẹ́ kí lẹ́ ṣe ń gbòòrò? Àwọn tó fogun jà wá nìyẹn náà. Kí lẹ ń bá mi sọ yìí sẹ́yìn gbàgbé ọ̀rọ̀ ni? Mi gbàgbé. Ìgbọ́dọ̀ ní mi kankan lójú yín o. Àkókò kẹ́kẹ́ dunu kan lélẹ́yìn. Honestly, irọ́ wọ́n sọ pé àwa la fẹ́ fogun jà wọ́n. Abógun ti ń ja Yorùbá. Bàbá wa yẹ kú làákàyè. Ẹ kú làákàyè. Bàbá wa Alimuyi ṣe bá wa gbóhùn sókè. Alimuyi ṣe gbóhùn sókè o. Alimuyi ẹ gbóhùn sókè. Ẹ kú dédé àsìkò yìí sà. Yes sir. Yes sir. Yes sir. Ọlọ́run àtúbọ̀ máa bá a fún yín ṣe. Yóò máa bá wa ṣe ṣe gan. À ń rí gbogbo akitiyan yín lórí wa. Ọlọ́run àtúbọ̀ máa dúró tì yín. Ọlọ́run kó ṣe dáadáa fún wa, kó ṣàánú fún wa. Ṣé rí bàbá wa Tinubu, àmọ̀ràn tèmi kàn rí ní tó wà nílẹ̀ tèmi fẹ́ fún wọn. Kí bàbá tètè mọ nǹkan tí wọ́n bá fẹ́ ṣe, kán tètè pín wa. Tó bá jẹ́ pé wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ náà ni, kó tètè ṣẹlẹ̀. Kí kálukú tètè máa lọ. Gbogbo tí wọ́n ń ṣe yìí, wọ́n lọ 2027 yìí, kò lè wọ́ọ̀kì. 2027 tí wọ́n lọ ní kò lè wọ́ọ̀kì. Ní gbogbo Kwara State side ọ̀dọ̀ wa, ní ọ̀nà Òràgọ́lọ́. Ṣé ń gbọ́ ìyá wa? À ń gbọ́ yín sà, à ń gbọ́ yín. Ẹ̀yin èèyàn mi ṣe ń gbọ́ wọn torí Ọlọ́run o. Ṣé ń gbọ́ bàbá wa lórí TikTok? Èmi ń gbọ́. Gbogbo ọ̀dọ́ wa ní Kwara State ó ti tún tán ní gbónú. Ó ti tún gbogbo àwọn èèyàn wa ti kúrò ní abúlé ọ̀dọ̀ wa pátápátá. So wọ́n ti wà ní Òmùaran. Òmùaran ni wọ́n wà báyìí nísìn, gbogbo àdúgbò wa ti tún tán pátápátá. So kí bàbá Tinubu kí wọ́n jọ agbára wà lọ́wọ́ wọn báyìí. Àdẹ̀dúpẹ́ pé Yorùbá ló wà ń bẹ̀. Kí wọ́n tètè pín wa. Gbogbo eré 2027 tí wọ́n ń sà yìí kò lè wọ́ọ̀kì. Kí wọ́n jọ kí wọ́n tètè pín wa. Àwọn pípé ti pọ̀ jù. Gbogbo tó ń ṣe fáwọn èèyàn yóò burú. Ó ti burú jù. Ẹ ṣe gan-an. Kí lẹ rí sí immigration office tí wọ́n wọ̀ nísìn? Bí ó bá yẹ kó ọpẹ́lọpẹ́ yín. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run. Ètò tẹ́ ń ṣe. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run. Mo lọ́pọ̀lọpọ̀ ẹ lọ mo wá ní kí immigration office tí wọ́n wọ̀ tí wọ́n lọ kó iṣẹ́ yìí nísìn kí lẹ rí sí sà? Network. So ìlú àbámọ̀ sí àwọn náà ṣáà máa gbọ́ ètò wọn ṣáà máa gbọ́ ogun kan tó ṣẹlẹ̀. Nǹkan burúkú ni nígbà tí wọ́n wọ immigration office tí wọ́n kó gbogbo ìbọn wọn. Ṣé rí i pé ó ti burú ó ti lágbára báyìí? Ó ti wọ́ ọ̀tún. Bẹ́ẹ̀ sì ni kí bàbá Tinubu tètè wá solution ṣe sí i. Tí wọ́n bá lọ ń dúró de 2027, ó máa bú wọn lọ́wọ́ o. Mo dúró báyìí nínú. Ẹ ṣe gan. Ìyá wa Adébọ́lá. Ẹ má ẹ̀yin staff lẹ́yìn lórí péjì dábàá pé yín àpè yín ni lórí péjì staff lẹ́yìn so ẹ lọ wá fi jòkó sí ẹ ká gbé kọ́ọ̀lù ẹyọ kan lórí fóònù sí a máa wá pè yín. Àdẹ̀sí ń pa àwọn ògbé kọ́ọ̀lù. Ó lẹ́tìkẹ́ ó sẹ̀mẹ̀ǹgẹ̀ báyìí immigration office bó la fẹ́ gbà. Definitely àwọn tó kù safe nìyẹn. Ìgbà tí Boko Haram ní Ògbómọ̀ṣọ́ tó ti lè wọ aṣọ Àmọ̀tẹ́kùn sọ́rùn. Àwọn tó tẹ̀ máa ń yẹ kí náà ṣe fídíò fún ṣé àlẹ́ ni tó lórúkà ànàpá lọ́wọ́ ni.
ṣé ààrẹ tó ní òrùka àná wo àná kú àná délé lọ kú àná ya wèrè kẹtẹ kó bá wa fi nǹkan kan àmọ́ wá dáre ẹ má tí kì ẹ get out sir ẹ má tí kì ẹ má lọ gbójú ìyàwó Adébọ́lá ẹgbẹ́ òsòkè ìyàwó Adébọ́lá ẹ má tí dá sí ẹ bá yàn lẹ ìyàwó Adébọ́lá bá gbé òsòkè 419 wọn fẹ́ lè gbójú wọlé ògbójú náà fẹ́ lè wọlé mo ṣe tán lọ́rùn. orin tí bàbá mi yẹ kọ àwọn fún wọn tó àwọn lọ gbà ó ṣé about couple of years ago tó lóye pariwo ẹ jẹ́ ká pín nǹkan táwọn ti rí àwọn bandits yìí àbí àwọn agbésùnmọ̀ mama ti thank you jàre táwọn rí tó fẹ́ ṣe kò ní dáa nǹkan náà ni let's go long campaign last week or so. last week ló ṣe ń campaign. last week ló ṣe ń campaign. èmi sọ fọ́kọ mi. ó fẹ́ di governor of your state. mo sọ fọ́kọ mi àti ó ní ọwọ́ politician nǹkan tó ṣe bẹ̀rẹ̀ sílẹ̀. èmi náà rò bẹ́ẹ̀. mo rò bẹ́ẹ̀. ó wà táwọn kọ̀ọ̀kan wọ́n ti jọ sọ̀rọ̀ owó bóyá kò gbowó lẹ̀ wọ́n ti mọ̀ pé pẹ̀tẹ́lẹ́mẹ̀tì ó lówó. Bẹ́ẹ̀ àmọ́ bàbá wọn gan lówó. Ó tẹ̀ wá tán àwọn ọmọ tó tún wá kó àwọn bèèjì. ọmọ ọlọ́mọ lọ́kọ́ sí wàhálà ó ní bá ṣe sọ kí ní ẹ̀gàn Amẹ́ríkà làwọn ọmọ ẹ̀. Amẹ́ríkà ò ní ṣe ọkàn ìyá mi. Àmọ̀tẹ́kùn wọ́n ti plan sáré. Orí màmá ló yọ yẹ wọ́n wọn ní Àmọ̀tẹ́kùn o ṣe ti rí ó yẹ kó tẹ̀sẹ̀ fídíò yẹn sólóyè ṣé ó ti rí ibi tó ń èmi mo ti pọ olóyè ẹ má jọ ìrìn Àmọ̀tẹ́kùn olóyè ni mọmọ mi Àmọ̀tẹ́kùn bó o ẹ má jọ ìrìn Àmọ̀tẹ́kùn o mo ní instinct mi sọ fún mi pé there is something ẹ bí mo pariwo lórí péjì ìjọ yẹn mo ní kinní kan wà nínú Àmọ̀tẹ́kùn ibẹ̀ lára ti ń fún mi Fúlàní náà mú sí tó wọṣọ Àmọ̀tẹ́kùn sọrun àti dáhùn lẹ́yìn. Tinubu advice le àgbàlagbà ní ìjọba ọmọdé làwọn ẹni àwọn àrùn ìlú yẹn torí 2027 ò guarantee o. Kò guarantee for anybody. Bí àwọn pípọ̀ iṣẹ́ operate ìlú àǹtí 2027 ò guarantee. Fún anybody. Yínká kílẹ̀ tí pa àti ẹni. Aláṣeyọrí. Fún wọ́tọ̀wọ́tọ̀. Láti pọ́ mọ̀ ògógóró gbọ́rọ̀ tó sọ lẹ́nu. Ó ti apologize ìyá ẹsẹ̀ ǹdẹ̀ sí. Ó dà ìyá mi. Àwọn ọmọ 13 days, àwọn ọmọ yẹn máa pé 3 weeks sí tí wọ́n ti kó wọn jáde. Bẹ́ẹ̀ni. Àwọn ìtọ́kùn February ó sì wà ń bẹ̀. Bẹ́ẹ̀ni, àwọn 76 in February. Àwọn 46 176 ní February 46 ní oṣù wo la lò tán yìí May wọ́n ti kó wọ́n tún pàwọn míì lẹ́yìn. Thank you ọmọ Akin, thank you Ṣọlá, àwọn tó fún mi ní gift ẹ kí n kí wọn jà ọmọ Akin, thank you Ṣọlá, thank you ẹ tẹ́ fún mi ní gift lórí TikTok mi. Àwọn ìta àwọn nǹkan tó ìkan tí mo ìkan tí a ní fídíò táwọn èèyàn wọn ṣe àwọn bàbá wa ṣe yẹn kò yẹ kó máa ṣe. Kò yẹ kó ṣe fídíò yẹn. Ṣọ́ọ̀tì àwọn èèyàn àwọn ọ̀dẹ̀ wa sọ̀rọ̀ ẹ̀yẹ ṣe fídíò. Fídíò yẹn dùn mí, ó dùn mí fídíò tó ń ṣe yẹn. Ẹ mú yàn, ó wọ tó bá wà ìyá bàá tí mo fídíò yẹn tó bá ti wò ó wọ ṣòkòtò sójà, ó wọ aṣọ sójà nígbà tí wọ́n mú tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ìná lábẹ́ bóyá bọ́ṣọ ẹ gbé kínní kọ̀ọ̀kan hùn kínní táwọn Fúlàní máa ń dè yẹn tírà ó gbé tírà kan hùn ẹ wọ́n ná ẹni kó bọ́ tírà ó bọ́ tírà ẹni kó bọ́ aṣọ tó wọ̀ ó bá aṣọ sójà aṣọ ọlọ́pàá wà lábẹ́
ẹ pàṣẹ ọlọ́pàá yẹn tún ní rank wọ́n ní kó bọ̀ yẹn ó bọ̀ ẹ wá bá Àmọ̀tẹ́kùn lábẹ́ so tó bá ń lé sójà lọ tó bá dé sáìdì ibì kan àwa abọ́dọ̀ sójà ẹ pàdé ọlọ́pàá tó bá ti pọ́ tó fẹ́ mú bì kan á tún bọ̀ yẹn ẹ pàdé Àmọ̀tẹ́kùn ẹ sẹ́ǹdẹ̀ bàbá wa bá ṣí bàbá wa bá ṣe ọ̀rẹ́ bá wa gbóhùn sókè. bẹ́ẹ̀ni mo ti rí wọ́n náà fi sínú láìlọ́ọ̀nù lọ fún wọn ni bàbá wa bá ṣe ọ̀rẹ́ gbóhùn sókè ní wọn ni bàbá wa bá ṣe ọ̀run ẹgbóhùn sókè ṣe wà ń bẹ̀ ẹni tó bá ti power tap tó bá ti TikTok bá ti drop yín a lè gbé yín wọlé padà mọ́ o tó bá ti wà lókè bá wa power tap tó bá wà sálẹ̀ náà bá wa power tap èmi náà kí yín o ẹ bá wa like show yìí o ẹ̀yin èèyàn wa. mo sọ fún yín pé ní ìgbésí lélẹ́ mi àwọn wọn yàwó bẹ̀rẹ̀ Adarun. Wọ́n sì fídíò. Ṣẹ́ni tó yẹ ká máa pariwo ló sì ní pé ẹgbẹ́ bá ti mú àfẹ́mọ̀pẹ́ àfẹ́gbọ́pẹ́ ṣiṣẹ́ kankan. Àbí. Ìlú táwọn bí àwọn ti jẹ́ ìjọba làbùkù ń ṣiṣẹ́. Bàbá mi kan tí mo sọ gangan nìyẹn dájú. Wọ́n yé ṣe fídíò. Ẹ jọba kọ sí comment section stop doing video ẹ yé ṣe fídíò ẹ bá wa kọ tẹ bá ti mú wọn ẹ yé ṣe fídíò ẹ bá wa kọ sí comment section bá wa share fídíò yìí ẹ gbé sòyí ẹ lò ó ẹ má ṣe fídíò mọ́ ọmọ Yorùbá ó sún mi ọyìn. Tí mo fi sáré tó ìgbà tí mo gbọ́ nǹkan tẹ́ ń sọ màá wo fídíò yẹn kí sì máa sẹ́ndì ẹ̀ sí. Ẹ sẹ́ndì ẹ̀ sí WhatsApp mi nísìnyí. Ẹ̀jẹ̀ àwọn bàbá yẹn should be 70+. Wọ́n wá tún ṣe fídíò. Wọ́n ti wọ̀ wá lára. Àbí wọ́n ń lo iṣẹ́ ni. Wọ́n ṣe fídíò yẹn ọmọ kékeré ni. Má gbẹ náà wá bẹ tí yẹn náà yọ̀ tó dé fìlà báyìí. Bàbá yẹn ní ọ sáwọn lẹ́dà tán Ọlọ́run ní káwọn sáré ṣe kinní kan. Ẹ bá ti yìnbọn fún nílẹ̀. Ètò lẹ́sẹ̀ ètò ṣe fídíò yẹn ní irọ́ bí wọ́n ti fọwọ́ kàn wọ́n yẹn ló dáa. God bless you, Yomi. Stop doing the video of the bandits. Yẹ́yẹ́ ṣe fídíò. Ẹ bá mi sẹ́ẹ̀dì ẹ̀ ń sìn. Ẹ ṣe gbà ń bàbọ̀. Ọmọ àti ẹgbọ́n sókè. Ẹ yé ṣe fídíò. Stop sending video. Stop doing video. Ẹ yé ṣe fídíò. Ìlú tó kàn bá ti balẹ̀ ń bẹ̀rẹ̀ àmọ̀ pé ń ṣiṣẹ́. Àfẹ́ mọ ẹni tó ṣe. Ọmọ àti máa gbọ́n sókè. Ẹ ní dààmú. Àṣẹ Èdùmàrè. Ẹ̀yin gbogbo àwọn service tí wọ́n ń ṣe fídíò yẹn wọ́n fi ń kọ́ àwọn pípọ̀ yẹn ní fi ṣiṣẹ́ wọn ní in another form ni. Àwọn ọlọ́dẹ ti léjú kalẹ̀ sẹ́fíwì ẹ̀ pé àwọn wọ́ọ̀ṣì ń lo ìkádùkú wa. Kíkú ni kó di àdúgbò ẹ̀ mú kó dẹ̀ máa ṣe silent clean job fún wa. Àgbọ̀wẹ̀fà lọ́lọ́pàá lọ́bọ̀ ṣe fídíò ló máa dé bí wọ́n máa lọ ní ohun ọwọ́ fún ẹsẹ̀ ń pọ́n ẹsẹ̀. Ẹ jọ fídíò tí ó bá ti necessary ẹ ò ní ìdí ẹ̀. A ò ní ìdí ẹni fídíò ní this time around. Àwọn ń ṣe tiwa fáwa nílò wọn ò gbé fídíò síta. Àbí. Gbogbo wa tó ń ṣe fún wa wọn ò gbé fídíò sí àbí owó tó fẹ́ skẹ́ẹ̀dì wa náà máa ṣẹ̀ṣẹ̀ gbé fídíò síta. A ò ní ìdí ẹ̀. Láti fi implicate wa torí àti mọ̀bí tó máa já sí. Bẹ́ẹ̀ ni ẹ ṣeun gan bàbá wa dá mi àbí kí ló kọ yín Dàmọ́lẹ̀ bá wa gbóhùn sókè o ẹ yóò ṣe fídíò ọjọ́ òní o máa tó gbọ́n o wọ́n lè ń ṣe fídíò láti géènì kíní àwọn olóṣèlú ni dámì ṣe wà ń bẹ̀ Tọ́pẹ́ bá wa gbóhùn sókè ẹ kú dédé àsìkò yẹ ní dààmú o àti Èdùmàrè oṣù wa yé sọ́sọ́sọ́ wọn gbọ́ ká múra ká dìde ká jígìrì nílẹ̀ Yorùbá ìwà ti kígbe. oṣù wa. Wọ́n tún wá padà wọ̀ wá lára tó ń sìn wọ́n tún sọ pé akílà dúró ṣe. Ẹjọ́ mi ìrírí sí táwọn èèyàn wá fi máa ṣe bí ṣé wọn ò ní òògùn ni wọn ò ní òògùn tó lè nà wọn àlùfọ́ lórí àlùlọ́wọ́ bí kú sí dànù.
Mo like ìyá yìí. Onílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká lò àsìkò tó yẹ ká máa lò lélẹ́yìí. Ẹ gbá nǹkan mọ́ wọn lára. Ẹ̀kọ́ wọn níṣọ́ lórí ẹjẹ́ kọ́rin jìnnà. Jesus is with me, thank you. Ẹ̀kọ́ wọn sílẹ̀ mú ìṣó kẹgbà kan láàrin orí ẹ̀fà tí méjì mọ́ wọn láàrin orí kẹfì wọn sílẹ̀ kẹjẹ pé máa lọ kọ́ lọ wá bí kú sí. Ṣé bí wọ́n máa dínkù ni wọn ò tún ní máa pọ̀ sí mọ́ mo tẹ́ máa kó wọn lọ fọlọ́pàá at the end of the day. Wọ́n á fi wọ́n lẹ̀. A tún máa rí wọn ta wọn máa fi wọn sílẹ̀. Ẹjọ́ ìgbà wo la fẹ́ ìgbà wo ni gbogbo kìíní ìfẹ́ stop. Àwọn tá a wà ń lo òyìnbó gbó káwa lára jàkújàkú tó wà ní Nàìjíríà lọ ní ìmọ̀ nǹkan tó ṣe Nàìjíríà bí òun Nàìjíríà ò lè wọ́ọ̀kì wọn ẹ̀jẹ̀ ká máa lọ. Nàìjíríà ò lè wọ́ọ̀kì ó dàbẹ̀ pé àwọn bàbá wa wọ́n ti tẹ̀ nǹkan mọ́ wọn lórí. Nàìjíríà ò lè wọ́ọ̀kì wọn ẹ̀jẹ̀ kí ló lè bá bàbá Tinubu sọ̀rọ̀ àsìkò rẹ̀ tó lè tu oníkálukú sílẹ̀ oníkálukú wọn máa lọ́ lọ ẹ̀. Ó tu oníkálukú sílẹ̀ kó jẹ́ ká máa lọ oníkálukú tiẹ̀ lọ ṣe. Ìyá ẹ kú ètò ẹ ká sùn. Ẹni sùn sàyẹ́ kí àwa ayédèlè 1 minute ẹ bá sọ. Kó jẹ́ kó oníkálukú lọ ṣèlú ẹ̀ bó ṣe fẹ́ ṣe kó tiẹ̀ tú wá sílẹ̀ kó jẹ́ kó oníkálukú máa lọ. Ẹni tó bá dẹ̀ ti mú ẹ má jẹ́ kó mú ọ lọ sọ́dọ̀ ọlọ́pàá mọ́ ẹ bá wọn níṣòro lórí abíkẹ́ náà. Positive, thank you. Simple as ABC. Ẹ ṣe wíwá ẹ ṣe àǹbàbọ̀ ẹ bá wa gbọ́ sókè lórí fóònù o. Positive, ẹ ṣe mo dúpẹ́. Ẹ gbọ́ sókè lórí fóònù àti gbé kọ́ọ̀lù yín. Yà ẹ káàsán. Ẹ kú dédé àsìkò yìí sà. Yà ṣe mọ nǹkan tẹ́mi rí lẹ́bẹ̀ẹ́ ni wípé ṣe rí nǹkan táwọn pípọ̀ ń tà láti ṣe àwọn leaders wa àwọn ọba wa àwọn tó jẹ́ èèyàn wa tó jẹ́ àwọn bàbá wa ló yẹ kí wọ́n múra sọ̀rọ̀ tó wà ní. Wọ́n tà láti ṣe é sí ni pé wọ́n ń dìsáàmù àwọn tó jẹ́ security wa ni wọ́n ń dìsáàmù wọn ni tó bá ti lọ sọ kó tàwọn immigration yẹn sì wọ́n á tún ṣe tàwọn ọlọ́pàá náà the same thing wọ́n á tún ṣe ti àwọn army náà the same thing lọ́ba ti dẹ́rù bá gbogbo àwọn yẹn tán wọ́n máa bẹ̀rẹ̀ lórí aráàlú gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀ plan wọn nìyẹn o plan wọn nìyẹn ó yẹ kó akọ́rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ tẹ́ pa wa máa wò ní ìran this times. And that is what they did in ilẹ̀ Haúsá. Exactly bóyá wá ṣe ni ọbẹ̀ ti sá gbogbo àwọn security wa so that àníri yóò pè tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wa àbí tí wàhálà bá ṣẹlẹ̀ àmọ́ nǹkan tó ń dá ìjọba gan dúró tí wọn fún àwọn olóyè Sunday Igboho láṣẹ kó jẹ́ kí wọ́n pè gbogbo àwọn pípì kan fọ̀lú mọ́ because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tó bá ti ráyè ọpẹ́rẹ́tì wọ́n ti gba arms lọ́wọ́ àwọn immigration tí wọ́n gbà lọ́wọ́ ọlọ́pàá tí wọ́n gbà lọ́wọ́ àmì òun náà ló máa lò fún wa o. ká bàbá ìjọ tó rọ Ọlọ́run o because bó ṣe rán lọ díẹ̀ yìí sìn election tó ń bọ̀ ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wọ́n dẹ̀ máa rí wípé àwọn ọ̀fẹ́ ja gbogbo southwest rú ni tọ́fọ́dẹ̀ fi lè ti rí gbogbo irinṣẹ́ yẹn gbà káàkiri báyẹn irinṣẹ́ yẹn náà lọ́ máa lò ní irinṣẹ́ lọ́wọ́ àwọn tó ní irinṣẹ́ lọ́wọ́ náà ti ń gbà lọ́wọ́ wọn ẹ̀ tọ́fọ́dẹ̀ ti ń gbà lọ́wọ́ wọn báyẹn wọ́n lọ tọ́jú ẹ̀ pamọ́ ni títí tó bá ti pọ̀ dáadáa wọ́n wá ráyè everybody. Ẹjọ́ tó rọ Ọlọ́run àwọn ọba wa kọ́ dìde o kọ́ àkókò ṣe ọ̀rọ̀ lásán mọ́ káwọn ọba wa dìde àwọn politicians wa náà ó ti ń kó àwọn náà díẹ̀ báyìí káwọn náà dìde tí gbogbo wa parapọ̀ ká jà fúnlẹ̀ wa because nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò kí ṣe nǹkan kékeré mọ́ o. tí pàtàkì ni wọ́n tí wọ́n kó irinṣẹ́ wọn tó bá dọ̀là àbọ̀túnláṣì wọ́n á tún lọ sí police station náà tó rí pé irinṣẹ́ wà information dẹ̀ náà tẹ̀lé ibi tó bá rí pé irinṣẹ́ wà ni wọ́n lọ wọ́n bá yá wá wọ báràkì wá tún lọ dẹ́rù bá àwọn yẹn náà wá gba gbogbo nǹkan wọn. so ẹjọ́ ọ̀rọ̀ yìí ti kọjá nǹkan tá a máa wò ní kékeré mọ́ àwọn ọba wa ẹ̀yin ọba wa ẹ dìde ẹjọ́ tó rọ Ọlọ́run ẹ dìde ẹ̀yin olóṣèlú náà tẹ́ èrò bóyá owó ni gbogbo nǹkan owó máa tó èèyàn máa kú o. kí gbogbo wọn dìde kó parapọ̀ máwọn aráàlú kó jẹ́ kí gbogbo àjọ ṣe kínní ẹni tó dẹ̀ rẹ́dì láti pọ̀lú mọ́nà kó bá kó sọ̀pọ̀tì ẹ̀ kó fún láṣẹ. ẹ sọ̀pọ̀tì Sunday Igboho. kó sọ̀pọ̀tì ẹ̀ kí wọ́n fún láṣẹ ká fọ gbogbo wọn ká flush wọn dànù. Màámi Stella thank you mo tún. ẹjọ́ tó rọ Ọlọ́run o ẹ̀yin olóṣèlú wa owó tẹ ẹlẹ́sẹ̀ àti tó abẹ́fẹ́ gbowó lọ sọ́run ni ẹ̀yin ọba náà ẹ ti lówó ẹ ti ní Rolls Royce ẹ ti ní gbogbo nǹkan ẹ ti ní ilé kí lẹ tún fẹ́ gbà kí lẹ tún fẹ́ gan
ṣé ẹ fẹ́ wọnú kòtò pẹ̀lú gbogbo àwọn property tẹ̀ ní ni ẹ ní ìkọ̀kọ̀ tẹ̀ máa kó wọnú kòtò èyí tẹ̀ ní ti tó ẹ àlọ́rùn sílẹ̀ ẹ jẹ́ káwọn náà ráyè gbáyé ká gbélé ayé káàbá tiẹ̀ lówó ẹ jẹ́ ká gbélé ayé káwọn fámìlì wá sùn kọ́ dúkọ́ sùn kọ́ mọ̀ páwọn sùn dáadáa kò kí ṣe pé ká máa sùn kẹ́rù máa bá aráàlú kẹ́rù máa bẹ tó sùn sínú ilé ìjọ torí ọlọ́ ẹ̀yọ́ bá wa Ọ̀nífẹ̀ Aláàfin Ọ̀yọ́ ẹ pa gbogbo nǹkan tó bá wà ńlẹ̀ ẹ pàtì ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ṣó ti di nǹkan tó pé gbogbo yìí máa jáde tẹ máa bá wa yanjú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ni a ní ìdí security for ìlú mọ́ kí Sunday Igboho bá wa kó bá wa fọ ìlú mọ́ ẹjọ́ torí Ọlọ́run o gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí tó kí ṣe kan kéré mọ́ o èmi ò ní sọ jù báyẹn lọ ẹjọ́ àwọn bá wa lábẹ́ o. Àwọn akáàrò òjìrì àtàn làwọn ajẹ púpọ̀ àtàn àwọn ajẹ nígbà bẹ́ẹ̀ ń pè ọba mélòó la ní ọ̀dọ́ mélòó la ní nígbà bẹ́ẹ̀ ń pè Sunday Igboho nìkan Sunday Igboho mélòó la ní àwọn mélòó láti pẹ́ bá dìde bíi ti Sunday Igboho ẹ pé ọ̀dọ́ ẹ má pè ọba mọ́ ẹ pé kéde ẹyẹ pé àwọn ọ̀dọ́ sí tó wà nílẹ̀ yìí ó pẹ́ obìnrin yìí ti sunkún àbẹ̀ ti ṣe mí gan Ọlọ́run ló mọ̀ bó ti ń tọ́jú ọkọ ìtọ́jú lóde. ó ti gbọ́ ọkọ mi ti gbà káàmù. tó ti yẹ ní sìn so ẹni ẹ̀ ta ilé tó wà nílẹ̀ yìí òun náà pè ní terrorism. bẹ́ẹ̀ni ẹ bá wa sọ ní ẹ bá wa tẹ fọfọfọ o ẹ bá wa sọ ní Yorùbá bàbá. tó ti yẹ ní sìn kí ni Yorùbá tẹrọ kí ni Yorùbá tẹtẹtẹ ẹ bá wa sọ Yorùbá ẹ. ọmọ akin thank you for the gift. So that is two. Any Sunday out of 4 people, one really bad. Sunday out of 4 people. Sunday you can find ticket. This one you can find side license. Olórí burúkú ni ọmọ àlè yín. Mo bẹ wá sí. Èmi ń fi kékeré ní jẹ. So kí Sunday ojú kò sílẹ̀ ní sókà. Bí ayé yín bá máa bàjẹ́, dé orísun ni àwọn bàbá náà bá ní tí ò bá rí báyìí. That is number 1. Ní àfáà àtẹ́lẹ̀ sọ pé wọ́n fẹ́ kó yín padà sí ìdí ẹ̀bọ. Orí àwọn yẹn ti burú ni. Ẹ̀yin pásítọ̀ ẹ̀rọ kó bá yín jáde sí o. Because wọn ní fi iṣẹ́ ẹ̀bọ yẹn gba ilẹ̀ lẹ́tọ̀ọ́ kẹ́ ẹ sọ pé kí wọ́n fi ìmọ̀le àti ìgbàgbọ́ sínú ìṣèjọba ní ìṣèjọba o. Ṣebí àwọn tọ́líà ṣebí Ògbómọ̀ṣọ́ náà wà pàtó wọ immigration office l'Ógbómọ̀ṣọ́ lẹ́nu sí tí wọ́n fi ń kó gbogbo iṣẹ́ lóyún níbo làwọn tọ́líà wà àwọn wèrè tọ́lẹ̀tì Ògbómọ̀ṣọ́ bó ló wà immigration office àti dáràn tó ti wọ immigration office kí ló tún wá kù ẹ bá wa gbọ́ sókè bàbá wa o yes sir. Kalema. Ẹkúndédé àkókò o. Kalema. Yes sir. Ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú ètò mọ̀. Ẹjọ́ ń ṣe. Àbọ̀lọ́run yóò máa bá yín gbé tẹ̀lé tara o. Mi ò ráyè pè sórí ètò lánàá. Mo wà níbi iṣẹ́. Àtàná mi tí lọ ilé iṣẹ́ ni mo wà. Mo kàn tó ní kí n fi ọgbọ́n sọ̀rọ̀ báyìí ni. Kí n fi sọ̀rọ̀ jẹ́ ẹ̀rọ mà. Èmi náà ní kí mi náà dá sétò ni. Gbogbo àwa ojúlówó ọmọ ọkọ Yorùbá gidi iná lèmi fẹ́ bá sọ̀rọ̀ àtàwọn màmá wa àtàwọn bàbá wa. Jàjà wa tá a sì yọ̀ǹgì báyìí ní gbogbo ilẹ̀ Yorùbá. Màmá mi aláwọ̀kọ́ ni wípé ìjẹ́ ní bàbá jí Sunday Igboho tí wọ́n láwọn àgbààgbà kan nílẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ àwọn ojúlówó ọmọ ọkọ Yorùbá tí wọ́n lè bá sọ̀rọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Nítorí pé àsìkò yìí a nídìí àwọn ọba mọ́ torí àwọn ọba yìí wọ́n ṣe títí wá torí èmi máa ń sọ ọkàn mi nítorí wípé àmọ́ ibi táwọn ọba gbogbo tí wọ́n ń kó jọ yìí gbogbo góòdì tí wọ́n wú kiri àmọ́ ibi tí wọ́n fẹ́ kó lọ ṣé nígbà tí wọ́n bá gbalẹ̀ mọ́ wa lọ́tán ṣé orí ilẹ̀ wo ni wọ́n ti fẹ́ máa lo àwọn góòdì yẹn ni wọ́n ti fẹ́ máa lo àwọn ọ̀rọ̀ yẹn. So ẹ bá wa bá wọn sọ̀rọ̀ bá bàbá ṣe Sunday Igboho àwọn tí wọ́n bá àwọn àgbààgbà wa sọ̀rọ̀ ní abẹ́lẹ̀ ní
ẹ̀dá pẹ̀jọ́ ní gbogbo ilẹ̀ Yorùbá a gbọ́dọ̀ gbára wa kúrò ní ọwọ́ gbogbo àwọn ọba yìí àtọwọ́ àti lọ́wọ́ gbogbo àwọn olóṣèlú tí ń sadarí wa gbogbo ilẹ̀ Yorùbá yìí àwọn ará bíbá yìí wọ́n ti fún wa ara wọn ní wà fún àti fún àwọn mọ̀lẹ́bí wọn ọ̀nà gbogbo ipa táwọn ará bíbá yìí ń sùsàn àwọn agbésùnmọ̀mí yìí àwọn Fúlàní agbésùnmọ̀mí yìí kìí sáwọn gangan ní ọjà tẹ̀yìn sí àwọn àjọ àwọn aláwọ̀ funfun ọwọ́ wà bí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ yìí àjọ àwọn aláwọ̀ funfun ọwọ́ wà bí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá yìí màmá mi ẹ má jẹ́ ká parọ́ tán ara wa jẹ. Bàbá mi ẹ má bínú pé mo wá sínú ọ̀rọ̀ yẹn àwọn aláwọ̀ funfun nígbà tí wọ́n fẹ́ gba ilẹ̀ Tàòré ní Burkina Faso tí Tàòré dúró pé kò ní ṣeé ṣé wọn ò kángára wọn kí ló táwọn aṣíwájú sábà òdìdè pé kò ní ṣeé ṣe. Ó yé mi. Káyé pílẹ̀mù ẹ tó fi ọ̀bọ lọ́yàn náà. Àwọn olórí wa yìí ni wọ́n lo àwọn ọba wa wọ́n sì tún lo àwọn olórí wa nílẹ̀ Yorùbá ṣùgbọ́n àwa làwọn máa dára wá lẹ̀ màmá mi àwọn olórí wa yìí táwọn ọba gbégbèsè kò sí nǹkan kan tó kàn wọ́n kò sí nǹkan kan tó kàn wá tó kàn wọ́n wọ́n fi Nàìjíríà kó wa lẹ́rú ni Nàìjíríà ò kí ń ṣe fáwọn ìran Yorùbá kò kí ń ṣe fẹ́yà kọ̀ọ̀kan nínú tó Nàìjíríà yẹn wọ́n kàn fi kó wa lẹ́rú ni wọ́n fi Nàìjíríà ṣe bísínẹ́sì ni ẹ jẹ́ ká dìde ká gbára wa náà lójú ọjọ́ Yorùbá nation ló gbé báàkì ni kò sí nǹkan tí ń jẹ́ Nàìjíríà mà ẹ dákun ẹjọ́ ẹ bá wa pè wọ́n tó kò jẹ́ bó ti jẹ́ àmọ́ mi ẹ rà mà. Yàrá mi ní ká ṣe wà ń bẹ̀. Bí ìyá àbọ̀rúbọyè o. Ó ti dójú ẹ̀ báyìí o. Mo sọ pé ọmọ kan jẹ́jẹ́ mi ni mo jókòó ìyá ṣáà sọ bẹ́ẹ̀. Ó ti kàn báyìí. Ó ti kàn jẹ́jẹ́ mi ni mo jókòó báyìí. Ó ti kàn jẹ́jẹ́ mi ni mo jókòó. Ẹ jẹ́ káwa fọwọ́ lẹ́rùn ká máa wò wọ́n rọ̀. Ṣé àwọn tó ń pe àwọn bàbá wa tó ń pe àwọn ọba wọn tí ìmọ̀ èyí tó kàn. Ifá ń gbọ́ wọn tí ìmọ̀ èyí tó kàn nínú wọn wọn á lọ sí ilé wọn ilé ìyá àti bàbá wọn wọn á lọ béèrè tí ò kí ń jẹ́ kó gún kó wọn nígbà wáṣẹ̀ torí Fúlàní òṣèṣẹ́ wa máa bá wa jagun o. Ẹni sùn sà. Èmi lẹ́rìí 1808 to 1830 tí great grandfather mi wà involve àtó èdè àtó èbí ìyá tẹ bá fẹ́ evidence èmi máa fún yín nítorí ẹ̀tọ́ bá ń bú mi tó ń ṣe gbogbo ẹ̀ pé tèmi pọ̀ ju ara ò kí ń ta nítorí mo rí pé inú ọ̀ràn ni the activist yìí bẹ́ẹ̀ ni ṣòye tó mo fọwọ́ lẹ́rán báyìí ẹjẹ́ àjọ máa wò lọ ẹni tó bá gọ̀ lọ́tẹ̀ yìí ó dàyé mi nù tó bá tún wá èké agbọ̀n tí ẹ̀mí ń sọ. Ó dà ogun ata o ẹ bá wa gbósókè lórí fóònù ó ti padà get started o ẹ bá wa gbósókè lórí fóònù ẹ ní dààmú ẹ ṣeun ẹ kú iṣẹ́ olùwà fi iṣẹ́ yìí ẹ kú iṣẹ́ ẹ jọ bí ṣe ń wọlé sí ṣe láti ibi iṣẹ́ ni mo dé sí ní má lè ṣí fóònù mi ló sẹ́ni fídíò kan sí mi má jù sí fóònù yìí níṣẹ́ náà lọ àwọn gọ́ọ̀mẹ̀ntì yẹn lọ attack àwọn ọmọ yẹn àwọn ọmọ school ní bí àwọn ọmọ poli ni wọ́n mi mọ̀ wọ́n lè ti gbogbo wọn sí hòhò about 25 children ẹ wọ́n lórí fóònù yìí mo send ẹ̀ sí yín what is going on in Nigeria. Mami, that is not Nigeria and that's an old video about 3 years ago. ẹ jọ kí gbogbo àwọn àgbààgbà kó bá bàbá Tinubu sọ̀rọ̀ kàn jọ tó bá di January kan di clear fún kálukú máa lọ wọn láì ti pọ̀ jù. Ó pọ̀. ọmọ ọlọ́mọ ọmọ kéékèèké nínú igbó ṣé nǹkan tó gbà náà ń gbọ́ àní lè jẹun àní lè sùn kí ló dé. ó máa bẹ bàbá Tinubu kàn jọ. wọ́n ní kálukú tẹ̀ máa lọ́ọ̀lù ẹ̀. Tinubu àní kó má ṣèjọba ẹ jọ wọ́n di January kan di clear fún kálukú máa lọ́ọ̀lù ẹ̀ kó gbé ìlú yìí. àwọn British ò lè gbàgbé lẹ́yìn náà tí ó lè gbàgbé lẹ́yìn ìlú wọn ni. wọ́n lọ ká àwọn ọmọ school tẹ́lẹ̀ bí ilé kó wá sí London kó máa ká àwọn ọmọ school ní mo lọ jí ń bọ̀. within minutes àwọn police á gbọ́ gbogbo wọn down. ó lè pààyàn ọbẹ̀ tí wọ́n pa gbogbo wọn nílọ. wọ́n máa seal everywhere wọ́n máa block everywhere ni. tó ní rí gbà kọjá wọ́n á mú gbogbo wọn balẹ̀ kí ló dé. ṣé gbọ́dọ̀ wá Tinubu àṣejọba kí wọ́n pa gbogbo òru tán. if you don't want him there let him go. they don't want him. wọ́n ti kó kọ́ńtà tó fẹ́ kó kúrò bẹ́ẹ̀. Ìyá epo kí ló dé? Ìbànújẹ́ yìí ti pọ̀ jù náà. Nítorí àwọn ọba tó ń sunkún. Jẹ́ kí àwọn ọba ẹ̀jẹ̀ kó ṣe fọ́gbọ́n because wọn lágbára ti ṣe anything.
wọ́n sì máa gba agbára lọ́wọ́ wọn wọ́n ní kí n jẹ ìgbà wọn náà gbàgbà tí wọ́n yà máa ń rù ní ti kọjá ìjọba ló ń rù lẹ́yìn ló fararọ ara orókun ara ọ̀rọ̀ adìyẹ. àwọn tí nínú sẹ́ni fídíò yẹn sì ní sí pé má wálé o yàdúrà ẹ̀ sọ́hun fọ̀ náà. aláwọ̀ fámìlì wa wá ń pè wá láti Nàìjíríà pé ẹ má wálé o ká má wálé bá wo. nǹkan sọ fún mi nìyẹn wọ́n ní má wálé o yàdúrà ẹ̀ sọ́hun fọ̀ náà. má wálé lẹ́gbọ̀n mi sọ ẹ má wálé o ẹ má wálé o adáhùn. ọlọ́mọ ní òdi ọmọ ní ìlú òkè kú sẹ́yìn òdi. Tinubu ẹgbẹ́ kó ní ká ọ̀fẹ́ yín níbẹ̀ they don't want us o àmọ́ àwọn àdá. ìyá ò lè jẹ́ Yorùbá náà. ìyá ò lè jẹ́ wá. nítorí owó epo àwọn èèyàn lè po ní South náà kí ló bá Tinubu jọ abẹ́yìn ni. wọ́n máa yẹ kó lọ. iṣẹ́ máa yẹ kán pa wá tán tèmi nìyẹn ẹ máa yẹ kán pa wá tán o ìyàwó àyè nẹ́tíwọ̀kì yín ló lọ o nẹ́tíwọ̀kì padà wá ni mo wá gbé nẹ́tíwọ̀kì yín ló lọ ẹ̀tẹ̀lẹ̀ bọ̀ tó padà wá ni mo gbé ẹ má bínú. ẹ jẹ́ ní dábàá ti pè lọ́kàn bá gbé kọ́ bá gbóhùn sókè ẹ̀ ní dààmú. Yes ma'am. mo rí pé ń já mi ni mo wà ń bírèkì. èmi kọ́ ni mo ń já yín mà èmi kọ́. kọ́ọ̀lù tó wọlé sórí fóònù kọ́ọ̀lù ń wọlé sórí fóònù èmi kọ́ ẹ tẹ́ wà lórí TikTok àti tó yẹ ká ti wọ bí 100K over 20 people are watching us ẹ bá gbóhùn sókè mà. Hello mà. ẹ kú ètò. àjọ ń ṣètò ni mà. gbogbo ẹ̀yin èèyàn tó wà lórí ètò ẹ ṣeun o àti gbogbo ẹ̀yin tẹ́ ti ń dá sí ìyá mi tó ń sọ̀rọ̀ nísìnyí ẹ jọ̀ọ́ Ọlọ́run á rọ̀ gbogbo wa lójú Ọlọ́run á dùn wá ní gbogbo àwa tá wà nílẹ̀ òkèèrè tí gbogbo ọ̀rọ̀ ilẹ̀ wa tó ń gbomijé lójú wa Ọlọ́run á bòròrò ìtura sí ọ̀fun wa torí bí mo ṣe ń gbọ́ gbogbo ọ̀rọ̀ àwọn tó jí gbé láti ìjọ mẹ́ta kò tiẹ̀ fún mi ní ayọ̀ ìdùnnú kọ̀ọ̀kan nílùú yìí nígbà téèyàn bá tẹ̀ ní òun fẹ́ lọlé tí kò lè ṣàn ká lọ jókòó sílé kódà ó bá yàn ní fífẹ́ àwọn ìta máa ṣe Yorùbá aládé ń sọ pé wà lórí oyè àwọn ọba wa wọn rí nǹkan kan tó lè ṣe bóyá ń gbàgbára lọ́wọ́ wọn bóyá kìíní kan nǹkan tẹ́mi kàn fẹ́ sọ fún wọn ni pé wọ́n gbàgbára lọ́wọ́ ọba wọ́n gbà lọ́wọ́ ìjòyè wọ́n ṣe gbogbo ìdílé wọn máa ń mìrìn gidi ìdílé àwọn tọ́kọ lọ yìí nísìn wọn mà lójú oorun wọn mà lẹ́rẹ̀kẹ́ ẹ̀gbin ọkàn wọn ò mà balẹ̀ àwa tá à ń ṣe bí wọn gan ọkàn wa ò balẹ̀ torí gbogbo wa náà la ní ìkọ̀kọ̀ tó so mọ́ wa nídìí tó sì wà ní orílẹ̀-èdè yẹn so kò sí bá a ṣe ní àkúrò lórílẹ̀-èdè yẹn a sì ní ìkọ̀kọ̀ tó jẹ mọ́ tó so mọ́ wa nídìí tó wà bẹ́ẹ̀ tá a máa wò pé tó bá kan ní báyìí gbọ́ tó bá kan ní báyìí gbọ́ so fún ìdí èyí káwọn bá gbọ́n kán gbáradì victim èní wọ́n sèbù lánàá. the survivor àná ni. so victim ọ̀la ó sèbù lẹ́ni so nobody knows ẹni tó máa kàn lọ́la nígbà tí wọ́n bá ń jí family peculiar mercy tí wọ́n bá ń gbé pẹ̀kẹ̀lẹ̀ mercy. ẹ ti rí pé ọ̀rọ̀ náà kò lójútùú mọ́ lánàá èyí tó jẹ́ gan-an ọmọbìnrin yẹn kò mọ̀ kó ń bọ̀ wá kàn òun lẹ́yìn. ìgbà tó gbé àwọn ilẹ̀ láàárọ̀ ìtàn lọ sí skul kò mọ̀ pé àwọn ò ní padà sílé. tó pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà tẹ́ ní kò pọ̀ yìí tẹ́ ní ẹnìkan tó ń ṣọ́ yín ẹ rántí pé àwọn tí wọ́n lè ṣọ́ àwọn ẹbí yín tí wọ́n so mọ́ yín nídìí ẹ rántí wípé wọ́n wà níbẹ̀ kò dẹ̀ síbi kò sí gbogbo àwọn tí wọ́n tẹ́ ẹ wà tẹ́ jẹ́ ọmọ ìyá tẹ́ jẹ́ ọmọ ẹ̀yọ́ ń kó cousin o great aunt o gbogbo bẹ́ẹ̀ ṣe bá ṣe jẹ́ ẹbí wọ́n mú gbogbo wọn délẹ̀délẹ̀ wọ́n mú yín níbi tẹ́ ẹ̀ ti nílé sá nítorí pé ẹ̀dá ìbànújẹ́ bá wà tàwa nílẹ̀ òkèèrè kí ló dé ẹ fẹ́ pín wá lẹ́mìí fún mi àpẹ̀lú òdì tó dàgbọ́ pàápàá nílẹ̀ Yorùbá kí la fi ṣe yín ẹ bá wa fi president náà ẹ dẹ̀ sọ fún yín ká láṣeyọrí gbogbo apọ́lọ́jì ẹ̀ kò wà dáńtẹ̀dù àṣẹ̀tì ẹ̀ rárá nítorí òun náà bí mo ṣe sọ yìí tó bá kàn lọ́la bí gbogbo èèyàn ṣe máa rálé ra àti ẹ̀yẹn ṣùgbọ́n ti ní tó bá ti kan òun nísìnyí àdúrà ní kọ́ gbé sókè
torí ibi tí action ti máa ṣẹlẹ̀ àwọn àdúrà ò lè ṣẹlẹ̀ àdúrà ò lè ṣiṣẹ́ ibi tí ìjọba ní orílẹ̀-èdè yìí wọ́n lọ sí báǹkì kan ní US bíi wọ́n lọ sí báǹkì kan ní California láàárín 5 minutes wọ́n sọ̀rọ̀ di báǹkì yẹn láàárọ̀ yìí wọ́n mú wọn nítorí pé kí ni wọn ò gbójú ládùúrà ìjọba act so ní ìjọba tó ń act àdúrà nìkan ló wà ló ń ṣiṣẹ́ ẹ ṣeun gan wà mí. so ẹ bá wa sọ pé Yínká Aláṣeyọrí bó ṣe ń travel out tó ẹni kó béèrè lọ́wọ́ àwọn èèyàn tí ló ń wà kí gbogbo tó ń lọ iṣẹ́ àdúrà action ni so Yínká Aláṣeyọrí èyí tó sọ yìí kì í ṣe nǹkan tó dáa so apology ẹ níbi tó bá ti kó lọ rí bá pẹ nítorí pé ọkàn gbogbo èèyàn tó wà ní tó jẹ́ èèyàn gidi tó wà nílé òkèèrè ọkàn wọn ò balẹ̀ fún èyí tá à ń gbọ́ nílé ṣùgbọ́n ó dùn mọ́ wọn nínú ẹ gbàdúrà sókè ẹ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ẹ bá sọ fún gómìnà sọ fún president tó má ṣàìsàn nǹkan tó yẹ lórí àwọn ọmọ lọ́gbọ̀n. ẹ ṣe gan màámi God bless you ma ẹ ṣe ìyá wa Tọ́pẹ́ fún mi ẹ bá wa gbọ́ sókè in fact ẹ ní sùúrù gan nìyẹn tó ní sùúrù gan nìyẹn mo ti gbàgbé yín bóyá ẹ̀dẹ̀ wẹṣẹ wá sórí péjì ò bá wù mí. ok ẹ má bínú torí Ọlọ́run. Kí ló sọ? Mo ti rìn tàbí mọ́nítọ̀ ọ̀hún kò sí píkì ọ̀bẹ. Ó gbọ́ atọ́ yín o, ẹ bá gbóhùn sókè. Ìyá mi ẹ kú smart. Ẹ ṣeun. Okay. Kò ní sun yín kò ní rẹ̀ yín. Àṣẹ ẹni sùn sà. Mr. David, okay. My number is +1718502057 èèyàn bá mi kọ nọ́mbà mi sí comment section WhatsApp call only 1718502057. If you are calling me from America or abroad, wherever, no, from America, from London, what out of NBB, ẹ má fi +17 second, ẹ kàn máa fi +1 second 7 ó ti yé yín. From Nigeria, if you +17. Ẹ ṣé gan, ẹ bá gbóhùn sókè. Please put my number in the comment section if you love me. Ẹ bá gbóhùn sókè. Ìyá mi ẹ kú iṣẹ́ ẹ pàtàrọ̀ onírẹ̀yìn. Àṣẹ Ìdùnnú. Ọlọ́run agbára ò ní dá yín. Àṣẹ. Nǹkan tá à ń sọ leléyìí, àwọn ọba wa awí fún lóye máa kọ nìyẹn pé awí fún yín tó ẹ̀yin lẹ ò gbà ọ̀rọ̀ náà tó di báyìí. Ẹ̀yin lẹ ò gbà o. Because ọmọ Adéyẹmọ ní ohun tí mò ń rí kọ́ lẹ̀ ń rí. Tó wá yé wọn sìn yìí, àbí wọ́n ní àti àgbélé ara ẹni ká forí ká fọrùn rọ́. Ó lè àwa Yorùbá làwọn bàbá wa wọ́n ní à ń gbélé ara ẹni ká fọrùn kọ́. Àti ṣẹ́ lọ́rùn báyìí. Ṣé àti máa kú gan báyìí? Because lórí ilẹ̀ tiwa gangan ni wọ́n ti ń ṣe wá báyìí, ọmọ wa dẹ̀ ló wà lórí oyè ni wọ́n ń ṣe wá mọ́ ṣe ń ṣe wá yìí tí wọ́n ń wọlé wọ́n ń pa wá wọ́n ń wọlé wọ́n ń gbé wá wọ́n ń wọlé wọ́n ń ṣe wá báṣubàṣu lórí ilẹ̀ ọmọ wa dẹ̀ the president of Nigeria the #1 of the city of the country náà dẹ̀ ń ṣe wá báyìí àkílà wa lè ṣe ṣáwa lè ṣe bọ́n ṣe ń ṣe lórí ilẹ̀ wa yìí nílẹ̀ tiwọn ní nọ́ọ̀tì ṣáwọn ọmọ wa lè ṣe bọ́n ṣe ń ṣe nílẹ̀ wa yìí ní nọ́ọ̀tì àwọn bàbá wa àwọn ẹ̀líìtì wa dẹ̀ dákẹ́ olówó Yorùbá wọ́n dákẹ́. tó fi wá wọ immigration office lọ kó bọ́n láàárọ̀ yìí. náà lọ kó wọn báyìí àwọn tó dẹ̀ yẹ kán fìyà jẹ wọ́n wà níbi tó ti ń fẹ́ ọlá tí wọ́n yan lọ tí ó yẹ kán ṣe ojúde ọba ó yẹ kán níbi ìlú tó bá ti ṣe ojúde ọba ní Iléyá tá a ṣe yìí àwọn ajẹgúdújẹrá nínú ìlú ni because wọ́n jí èèyàn gbé Children Day ọjọ́ ògo wẹrẹ àwọn ògo wẹrẹ ni wọ́n kó wọn wọgbó kò wá sí àwọn ẹ̀líìtì kankan tó lè fọ̀rọ̀ pa kínní báwọn Fúlàní ṣe ń fojoojúmọ́ tán pariwo pé ẹ má pa àwọn ọmọ wa àwọn bàbá tiwa dẹ̀ dákẹ́ wọn sọ̀rọ̀ ilẹ̀ gómìnà ẹ wo bí gbogbo àwọn ìlú ṣe tó ti dáwóró kò sí ọba náà tó sọ̀rọ̀ up to today ẹ wo last 2 years tí wọ́n pọ̀ bábí mẹ́rin àwọn Ọọ̀ni Ifẹ̀ wọ́n sáré ṣe mítìnì wọ́n polóyè ṣé láti ìgbà yẹn níwọ̀n pààyàn mọ́dìsìn tí wọ́n fi mọ̀ wípé yẹ kán tún pe olóyè ókè wọ́n ti rìlíìsì olóyè ńsìn kí ló yẹ kán ṣe but àwọn tó yẹ kó gbà wá ó ní àwọn ọmọ Yorùbá ni wọ́n mú lọ́tà ibi ẹ̀sìn dẹ̀ ni wọ́n gbà wọlé
nígbà yẹn tó máa ń pa wọ́n fi wọ́n lẹ̀ pé kírísítẹ́nì nìkan náà ń pa lókè ọ̀yà ṣé wọ́n tí máa pa mùsùlùmí nílẹ̀ yorùbá ń sìn sí náà wọn ọ̀dẹ̀ tí sọ̀rọ̀ náà orú ayé wo la wà yìí ọmọ mẹ̀kúnnù náà dẹ̀ ni wọ́n pa àwọn ọmọ olówó yóò sí nílé tó fẹ́ pa wọ́n. Wọ́n ti gbé governorship candidate ti Ọ̀yọ́ state. Ṣe mo ènì náà gbé. Wọ́n ti gbá burú ẹ̀ lẹ́ni àtọmọ méjì. Ṣe bẹ́ẹ̀ ni náà gbé ọmọ mẹ̀kúnnù mélòó náà ti pa. Ọmọ tiwa náà ń pa àwọn èèyàn wa ni wọ́n ń pa. Ọmọ olówó mélòó ni wọ́n ti pa. Olówó mélòó ni wọ́n ti gbé tán ti fọ̀bẹ ya lára tán ti jí gbé tán ti fìyà jẹ. Ṣọmọ olówó ni wọ́n ń kọ́ rọ́bà lé lórí ni. Bí ọ̀rọ̀ tẹ́ ń sọ tẹ́ máa ń sọ wípé ohun tó ń jẹ ọmọ mẹ̀kúnnù lọ́wọ́ yìí ó sì ń gbé wéètì ni ó ti jẹrin báyìí ó ti ń kí lápá ó ti bẹ̀rẹ̀ sí gbé wọn. ẹ ṣeun gan bàbá wa God bless you. tó bá padà ọlọ́run aṣàánú wa àrílẹ̀ wa gbà. àṣẹ ọlọ́run àgbàlẹ̀ wa fún wa ta ni next person lórí kínní mi ò kì í mi àríyá mi tún sùn. ẹ jọ tó lọ́mọ tó mo fẹ́ play Wike ìjọ tó lọ́lọ́run Yorùbá land lélẹ́ Yorùbá gbọ́n sókè lórí fóònù ló bá ṣe ń tẹ́jú mẹ́ta sà. nǹkan tèmi fẹ́ sọ tí mo fẹ́ fi dá sọ̀rọ̀ ni pé ẹ bá wo ìgbà endsars yẹn náà ẹ rí i pé bí àwọn sójà ṣe pa àwọn èèyàn lọ tó ṣe gbá tó ṣàwò Tinubu ò dá sí láti ìgbà yẹn ló yẹ kẹ́ ti mọ irú èèyàn tí Tinubu jẹ kò sí bọ́ ṣe máa pa yín lọ báyìí á kò máa wọ̀. I don't understand àwọn ọba àwọn ìjòyè àwọn local government kí ni wọ́n ń ṣe láti lè dá sí ọ̀rọ̀ yìí ẹ mú ẹran lọ báyàn jókun ẹ lẹ ní ọ̀rọ̀ ti Sunday Igboho kí ẹni pé ẹ ti gbé kinní fún irú ẹkùn pé kó ṣiṣẹ́ fi okùn lẹ̀ pé kó bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ náà ẹ fún ní owó ṣé ọwọ́ nìkan ló máa fi jà ni. alọkọrọgùn wọnú igbó. ìkan náà àwọn tó pè wọlé tẹ́lẹ̀ ṣe sọ pé ó ní ọwọ́ àwọn aláwọ̀ funfun nínú òótọ́ ni lọ́wọ́ tá a wà yìí àwa Yorùbá tá a bá yára wa ní brain Ọlọ́run má jẹ́ kí ìran yẹn parun bá ṣe wà yìí ọba kọ́ba ó tiẹ̀ jẹ́ ọba ìlú òyìnbó fúnra rẹ̀ ló gbọ́rùn sí ẹ làgò mọ́ lórí ẹ làgò mọ́ ní ọba anybody lórí ẹ má gbọ́ sí olórí kan pé ó máa wá kàn mí dáhùn sàkámàǹjẹ ni wọ́n rí i pé gbogbo ẹ̀ ti ń dàrú mọ́ wọn lórí and the funny thing ni pé ibi tí àwọn wèrè yìí bá ti ń jà koríko bẹ̀ ló máa tọ́fà o ẹ má jẹ́ kó pa wá máyé o ọtí mo fẹ́ sọ ni. ọ̀dà ẹ ṣeun gan ìyá wa màrí ẹ̀ bá wa gbóhùn sókè lórí TikTok. ọkùnrin ní ìyàwó dàtọ̀ sí wàhálà bá wa gbóhùn sókè sàn. ìfà ẹkọ ètò ẹkúṣẹ́. àjọ ń ṣe ni. tábà nírú yín di mẹ́ta mẹ́rin nílùú kò bá dà gbogbo wa. ṣe rí Yorùbá kọ́nà ń ṣàánú wa ni ọba lábá fún àwọn àgbà wálẹ̀. ṣe rí bóde ṣe wà yẹn àwọn èèpo nínú àlìkàímà bí wà lóyún pé wọ́n pọ̀ nínú wa ibi tí pọ́blẹ́mù wa wà nìyẹn ẹnu wa kò ẹnu bàbá wa ṣe Sunday Igboho tó fẹ́ jà ẹ ti rí gbogbo àwọn èèyàn tó ti ń sọ̀rọ̀ lórí rédíò tó sọ̀rọ̀ tí tó ti bẹ̀rẹ̀ sí ń blame ẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí ń bú wọn nígbà tí wọ́n fẹ́ jà fún wa ká tó ń bu. àwọn tó ń bolo yẹn ṣe rí pọ́n gbá ẹ̀rá pẹ̀lú pé wọ́n gbádùn lára wọn èmi ò rí àwọn yẹn pọ́n gbádùn. ṣé Yorùbá bàbá máa dìde gbogbo agbọ́dọ̀ dìde tọ̀nù bí bàbá mi ṣe wà lókè yẹn báyìí tó lè jàjà rẹ̀ kí everybody dìde mo máa sọ fáwọn èèyàn ní diaspora tá a lè jà bójú owó láti máa rọ àwọn tó ń jà lọ́wọ́ tó ń lọ ní war front. ẹ ṣáà bá jẹ káwọn èèyàn kan wá ẹgbẹ́ láti wá send message sí ẹ má dá wọn lóhùn o because bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn sì wọ́n wà níbi tó máa ń bọ̀ fún yín. àwọn 419. scapegoat lọ wá bá kò lè fẹ́ tó bá sọ̀rọ̀ ní scapegoat kò sí ní gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀ tó bá dìde báyìí ṣe lọ́ọ́ máa forí ẹ̀ máa bọ̀. bẹ́ẹ̀ni. bọ̀ tí gbogbo wa bá dìde pọ̀ wọ́n lè forí gbogbo apá pọ̀.
ìbọn ammunition lọ fi ń rà wọ́n retí next year tí wọ́n tí ipò òkè yìí bá fi lè bọ́ lọ́wọ́ wa tó bọ́ padà lọ́wọ́ wọn tó bọ́ sọ́ wọn ọlọ́mọdé kọ́ máa dún wa lójú títí di ẹran o. Because gbogbo wọn wọ́n ti stand by ọtún tó ń bọ̀ lọ dúró dé gbogbo ìtọ́ ti ń ṣe ìrìásà ni o. ìrìásà gbogbo nínú gbogbo kọ́nà ilẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn nation gidi dẹ̀ lọ́wọ́. Ẹ bá wa sọ ní Yorùbá yẹn bá wa tẹ fọ́fọ́fọ́ àbí wọ́n àwọn àánú ẹ dákun tó yọ Ọlọ́run. Tí ipò òkè yẹn tó bá kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ bọ́ gbogbo àwọn service chief Yorùbá àwọn máa kó gbogbo wọn kúrò. Bàbá wa Sunday Igboho gan mo ṣọ́ bàbá bá gbéra lẹ́sẹ̀kẹsẹ̀. Bàbá padà sínú Jámánì nìyẹn. Bẹ́ẹ̀ni. Bàbá padà sínú Jámánì ó lọ jayé ẹ̀. Ṣé ní ojú títì ọlọ́mọdé kan máa dún wa lọ́rùn. Nísìn tí bàbá yìí ṣì wà lókè táwọn Yorùbá ṣì wà lókè tí gbogbo wa bá lè dìde pọ̀ bàbá rẹ̀ ti pé kí ọba kan constitution kò gba gbogbo kan bá dìde constitution ò gba kí gómìnà dìde ìdá náà ṣe káwọ́ kò constitution wèrè yẹn ó yẹ kọ́kọ́ eradicate constitution 1999 constitution kọ́ eradicate but ní one store ti lè eradicate kí gbogbo Yorùbá kò sẹ́ni ẹni tó máa lead kí gbogbo wa dìde lẹ́ẹ̀kan náà wọ́n lè mú gbogbo wa ìsínlá lè jàjà ìsinmi tí bá ti jẹ́ sìn kò lè jẹ́ mọ́ nìyẹn. tí kò bá ti jẹ́ sìn lórí pápá àwọn èèyàn tó ń pariwo àfẹ́ bàbá bẹ̀ àánú wọn ṣe mí kó tó bá bọ́ sọ́dọ̀ àdúrà méjì ní ká máa gbà yá mi àdúrà méjì kí bàbá yìí wọlé kó lè má kú sórí oyè èyí àdúrà méjì yẹn nìkan tó bá ti lè múná lọ lórí oyè ó padà sọ́wọ́ wọn nìyẹn ẹnì mọ̀ pé gbákejì ẹ̀ kò ní ká tẹnu sọ̀rọ̀ ẹ ti yẹ kó yẹ yín. So àwọn ẹ̀rí Yorùbá tẹ̀ ń bọ̀ wá ní gbogbo everywhere nísìn ọkọ̀ ìpèbí tí problem wà yá mi báwa ìgidi bá ṣe dìde àwọn olórí bóyá mi alála ní gbogbo Yorùbá mu kọ́ kí gbogbo kẹ́bíbọ̀dì mu mi alála ẹni tó bá ti jáde kó máa kú dànù. kó máa kú sọnù. kó máa kú sọnù because. ẹ ṣe bá a gbósókè lórí fóònù mo pẹ́ ń bí ẹ bá a gbósókè lórí fóònù. ìyá mi ẹ ṣàkó ètò. ẹ káàbọ̀. Adébọ́lá máa gẹ́tì rẹ̀ dìkàlẹ̀ bá a gbósókè àṣẹ ìdìmọ̀ rẹ̀. Ẹ wò ó ṣe tẹ̀ rí ìrònú tèmi tẹ̀ máa yàtọ̀ tó kàn ń gbè mí nínú ìjọ pé ẹ wo àwọn tó tún mú lè ní Òṣogbo tó wọṣọ kí lórúkọ ẹ aṣọ Àmọ̀tẹ́kùn aṣọ sójà Òṣogbo. ẹ sí lórí péèjì wa ni. ṣé sọ̀rọ̀ Yorùbá mọ́ ní. ìkọ́ta sọ lánàá náà nìyẹn. ẹ sí lórí péèjì wa láti ṣe. tí wọ́n rẹ́ gbogbo àwọn bọ́ìsì fídíò. ọ̀rọ̀ àwọn bọ́ìsì ilẹ̀ já ìjẹ́ ti ṣe yìí wà láì ọlọ́run bá ó ti ṣe yìí. àwọn kí ni ti kọ́ńtà ọ̀rẹ́ because wọ́n ní ojú tó bá máa bá ní kalẹ̀ òní tó wọ́n ṣe tí wọ́n alábàá tẹ̀ wá ṣẹlẹ̀ náà gan ṣé àwọn bọ́ìsì ilé lè dúró tí wọ́n máa dúró tí wọ́n tẹ̀ máa ní dúró pé jẹ́kẹ́ bí ọ̀sẹ̀ ìsapá fúnlẹ̀ bàbá mi. tó bá ti mú èèyàn báyìí fídíò ẹ yé ṣe fídíò mọ́ ẹ má gbé pé ẹ má yẹ ká máa wọn ra wa lé pé ṣe fídíò mọ́. ó ṣàṣogeri mo wà lọ́mọ primary sí ẹgbẹ́ gbígbà tí wà láti ẹ̀ lé gan-an jẹ́ mo kékeré ni mí a ṣe mọ nǹkan tá a ṣe bá ṣe kéré tó ń gbà yẹn nígbà ọ̀rọ̀ lè wá ṣẹlẹ̀ nígbà yẹn ní ọdún yẹn náà èmi lọkùnrin jẹ́ pé mo máa ń ní ìgbà àwọn obìnrin yẹn gbogbo àwọn kí ni wọ́n ti máa lead wọn báyìí tí máa gbé jọ̀dá ní tó lè yẹ pé ní Fúlàní bá pàdé pé táwọn èèyàn máa ya gbogbo ni tí ó lè yẹ pé mi ò ní kò sí nǹkan tí mo nígbà náà gbogbo wọn fídíò wọn ṣàwọn wá sí gbogbo nǹkan yẹn kò make sense bí wọ́n bá ń sọ fún gbogbo àwọn boys tó wà lẹ́kọ̀ọ́ tó wà ní ẹni kìíní bẹ̀ tó bá ti rí ẹni boy tó mú ẹwọ̀n àwọn ọlọ́dẹ náà tún lọ inside mi mọ́ side yẹn àwọn náà tún mọ Fúlàní kan wọ́n dá wọn kúnlẹ̀ ní ẹ̀yìn tẹ́tíjọ́ lọ́dẹ wọ́n ṣà ń ṣòwò wọn ni tẹ́mi kọ́ wò ni pé gbogbo àwọn tí wọ́n ń ṣe fídíò yẹn wọ́n fẹ́ fi gẹ́ẹ̀tì political favour àbí political whatever wọ́n fẹ́ fi gẹ́ẹ̀tì rẹ̀ akọ̀ǹsọ pé political attention God bless you àwọn tí wọ́n ń ṣe fídíò yẹn wọ́n fẹ́ gẹ́ẹ̀tì political attention.